Gba irọ́ lọ fún mi lọ́wọ́ kọ́sọ́mà mi yẹn lọ. Lọ́dọ̀ kọ́lá tí mo ṣàkálẹ̀ fún. Mo jẹ́ Mercedes mo ní mo fẹ́ kó ọjà tí mo ṣàlẹ̀. Ó lọ sí wa kó lọ́wọ́ nìyẹn. Hamburger wà náà ìwọ gan mọ̀ ẹnu ò ṣe gbogbo ọjà yìí. Ìwọ lọ fẹnu búùkù ń bẹ̀ yẹn nílẹ̀ dé bẹ́ẹ̀ mo fowó kọjá. Ó dẹ̀ mọ́jọ́ tí mo ti wá àwọn kàtí. Mọ́jọ́ tí mo ti wá àwọn kàtọ́ sí mi rí náà. Ṣé ẹ̀jẹ̀ ní kí lórí kókò? Owó kọ̀ọ̀kan ló ti mọ̀ kó tàbí tí mo rí kọ́. Ṣé o lówó lọ́wọ́ ló kọjá kúrò ń bẹ̀? Àbí lówó mi ti wá wọ̀. Òyìnbó náà lọ́wọ́ tí tó kọjá kúrò. Kí ló ṣe? Ó tẹ́tí mi mọ́lẹ̀ o. Tẹ́tí àbọ̀lẹ̀ mi. Ó tẹ́tí mi mọ́lẹ̀ o. Play now. Ṣé o kó lówó lọ́wọ́ mi? Play now. Kẹ́mi play. Play kò jáde kọ́lẹ̀. Àjọsí. Kí ló dé tí mi? Àjọsí. Play. Àjọsí àbí. Màá sọ wípé máa tẹ̀sù. Kẹ́mi play. Àjọsí. Láwọn bẹ́ẹ̀ ni gbàgbé gbogbo. Àjọsí àbí. Mi láìkì ẹ̀. Kẹ́mi ẹ̀kọ́. Mi láìkì ẹ̀. Kẹ́mi ẹ̀kọ́. Àwọn ọmọ sínú ọgbà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó wọlé. Ṣé máa tó dọ́gba? Ẹ jẹ́ kí ló ta. Kí ló ṣẹlẹ̀? Kẹ́mi kò tó sí. Ẹ má wọrí. Kẹ́mi kò tó sí. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ọ̀gbẹ́ni ló máa wọlé jẹ́. Ẹ wá yìí sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? Yìí sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? Wọ́n bí yà rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Wọ́n yìí sọ̀rọ̀ ológun láti bẹ̀rẹ̀ olùwẹ̀wẹ̀ ọ̀yà ní sùúrù wájú. Ọbẹ̀ sábì àbí. Amọ̀gà ní sùúrù kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló bàbọ̀jà? Kí ló ṣẹlẹ̀? Ọmọdé olófò lọ́wọ́ yìí sá. Kí ló ṣe? Mo lọ bú kọjá sọ́dọ̀ kọ́sítọ́mà. Mi wà lọ kó lọ. Mo lọ náà mo kó lọ sọ́dọ̀ mo kó lọ síbẹ̀ kí lọ kọjá mi. Wọ́n ní tí sọ̀rọ̀ tí wàá kọjá. Yóò nìyẹn. Kí sọ̀rọ̀ kí ló wá fún? Bàbá ọjà ọmọ o. Twenty four minus 40 mo 40 mi lè fọ́ láyé. Kí ló ṣẹlẹ̀? Ó lọ fẹ́ mi bú kọjá right. Mo kó wá náà. Mo dẹ̀ kó dé ọmọ rajà. Mo dẹ̀ tí lọ́jà ni mo gbọ́dọ̀ àbí. Wọ́n yóò ṣe o. Ṣùgbọ́n ọjà tí pàdé ẹ bá ti fẹnu ra ìwọ náà gbójú ń bẹ. Bí ilé ọjọ́ fòfò. Ó sì fàlàdánwò. A máa ṣe bẹ́ẹ̀. Àwọn ilé ọjọ́ ọmọ yìí fọ́ mú sí i. Bàbá ọjà. Wàá ní sùúrù wa. Bàbá ọjà. Ṣé ìbá wa sọ tọ̀rọ̀ ni? Láwọn náà bá wa sọ lọ́wọ́ àti jẹ́. Kí ló ṣe àbọ̀? Lẹ́yìn mi mo jókòó sí mi pàtó. Yóò mọ̀ pé mi ní ṣíàmà gbogbo bíi màá wá wà ń tà ọlọ́run máa jẹ báwo ni olóòfẹ́ rí mi wá jókòó jókòó olóòfẹ́ rí mi ṣé kò sí wàhálà. ọ̀rọ̀ tí mo sọ lórí fóònù pé aláàjì ni kò wá. ìyẹn ti sílẹ̀ already. sórí ìjọ yẹn máa wá mo lè máa kó àwọn èèyàn mi wá àwọn èèyàn gidi ni o. àní mo fẹ́ kó múra dáadáa wàá dẹ̀ má gbàlagbà bíi méjì lọ́wọ́ nu fámílì ẹ̀. má ló máa fàágùn náà mo ní mo máa wá mo dẹ̀ máa múra dáadáa mo dẹ̀ máa kó àwọn èèyàn gidi wá àwọn èèyàn mi tó ta lẹ́nu aláàjì gan tó bá rí mi lọ́jọ́ yẹn gan máa mọ̀ pé àwọn àpá àwọn orí èèyàn ló yí ẹ̀. mi ò lè wait. máa wọ̀ ní sọ. number 1 kíbla abúlé àgáùsù pan ọ̀gá tiwa amódébi tó rán mi olóbùkún yẹn ní kémi ṣe ni 1+1 2+2 ó ní 27 ló padà já sí fílẹ̀ o olóhùn orí tèmi rò kí n máa lọ. ọ̀rọ̀ gbà bàbá kò fún mi lówó ọ̀rọ̀ bàkẹ́ bàbá kò fún mi lówó àwọn olódùkú bàbá yẹn ni kò ní dáa fún. àgbẹ̀dẹ̀ ní jẹ́ nǹkan àwọn mọ̀lẹ́bí ẹ̀ àwọn ọkọ̀ tó ṣẹlẹ̀ bàbá débẹ̀ a máa fọ́ orí ẹ̀ ni o. bàbá yẹn kò fún mi biscuit ẹ kò fún biscuit la. ọkọ̀ tó ṣẹlẹ̀ mo lálẹ́ tó ṣe wọ́n dúró dèmi lọ́kàn gbogbo àwọn orin yẹn máa ń kó dáadáa máa fọ́ ogun ẹ̀ mọ́ lórí. wàá ṣe eré number 1 fílẹ̀ ẹlẹ́yin jọ ẹgbẹ́ ọkọ̀ number 1 tó bá ti lọ orin méjèèjì yẹn la fọ́ orí ẹ̀ o. àwọn ìyá yìí o má bínú jáde. fílẹ̀ ọ̀gá tiwa. dúró dèmi lọ́kàn. lórí burúkú ni bàbá yẹn mẹ́. Sodiq kò ready láti change rárá. irọ́ kò rí bẹ́ẹ̀ náà kò rí bẹ́ẹ̀ má máa ṣe bẹ́ẹ̀ náà ọmọ pé kìnìún yẹn náà díẹ̀díẹ̀ ló máa kúrò nínú ẹ̀jẹ̀. ìdí iṣẹ́ ẹni dẹ̀ láti mọ́ni lọ́lẹ̀. imagine. ó mọ̀ pé tí n bá ti ṣe bẹ́ẹ̀ yẹn bàbá yẹn ò ní sanwó wà bó ṣe wáyé tí wọ́n bá lọ tọ́wọ́n sí a máa gbéra kúrò mi a máa lọ síbi a máa lọ gún ya a máa gbà yé ẹ̀jẹ̀ torí pé tá a bá gún ya ẹ̀kọ́ ní fún àlọ́ wa. má lọ gúnyàn o torí tó bá pààyàn wọn máa pa ẹni ó kàwé o. ọbẹ̀ yẹn dẹ̀ bí mi nú ṣá mo kọ́ tó ṣẹlẹ̀ ìwọ́n máa lọ sìn àwọn asọ̀rọ̀ létà inú tiẹ̀ ti bí mi báyìí. Sobodi ìkọ́ tí mi ṣe ní kó wá bá wá ń bíbá yìí ládùúgbò yìí ni wípé hamburger àti jísòrò láti bí ọ̀sẹ̀ méjì láti rí pọ́tí ń po wèrè inú àbá yìí mo dẹ̀ fẹ́ kọ́dọ̀ dábàá o. ìgbà tí jísòrò máa sọ olóró ọjà hamburger máa sọ ó ní nǹkan tóun náà tún sọ nísìnyí mo wá fẹ́ kó bá a fàṣẹ sí bíjà wọn ṣe máa ṣẹ́tù àwọn mọ́lá gan wà ń bíbá ìwọ̀ bá láwọn dáadáa
àwọn làjọ ń ṣe pọ̀ wọ́n ń ṣe bí ọmọ ìyá àwọn táwa jẹ́ Yorùbá tá a pé àwọn ọlọ́mọ nílẹ̀ àwọn aláwa ń da nǹkan rú ṣọlá yẹ kó rí bẹ́ẹ̀ ni àlàyé bá ń bá wọn ṣẹ́tù ẹ̀jọ̀. hamburger ṣé lórí ọ̀rọ̀ kékeré tí ìwà àti kejì ẹ̀ fà ń jọ sínú ọ̀lẹ́ wa ń fàgùn tó yìí kí ló tẹ̀ ń fàgùn ṣọmọ kékeré nìyẹn ni wọ́n bá ṣe wà ń bí báyìí àwọn Haúsá wà ń bí Yorùbá wà ń bí àdẹ kí n gbáriwo àwọn Haúsá yẹn rárá kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ yé pé Yorùbá náà ni wàhálà yẹn máa ń pọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀yin méjì yẹn ti dàgbà ju gbogbo nǹkan tẹ̀ ń ṣe lọ náà tí wàhálà bá wà ńlẹ̀ láàrin ọjọ́ méjì mẹ́ta ayẹkẹ ti parí ẹ̀ láì ṣe obìnrin èmi ò fẹ́ gbélé mi báyìí o. Sobodi eléyìí máa ń bìlì pé bí a tó ń pọ̀ jù náà báyìí wà ṣé bí a ti jọ jẹgbẹ́ ni tó bá kọ́ bókò ṣe jẹ́ lára èmi àti ẹ̀ wá ẹlẹ́gbẹ́ mi ẹgbẹ́ o kí ló ń ṣe lọ ọgbọ́n náà farabalẹ̀ o ti gbọ́ farabalẹ̀ fún rẹ o. gbélé hamburger ọ̀pọ̀ kò ga ni kò níbo di o níbo lábàbò àṣà ò lè fọ́ fẹ́ di ẹ̀ nà lórí kíni irú ọwọ́ wo nìyẹn wo bí súnmẹ́ka lè rìn tó wéèrè o ó kàn ní bóyá jẹ́ ni o kí ló fẹ́ máa fẹ́ mi lóò fún gbogbo àwọn máa sọ bí wọ́n máa kilẹ̀ mẹ́mi lọ́wọ́ oyún ọwọ́ wo nìyẹn. ok ó ti yé mi báyẹn sí a jẹ́ pé mi ò tó pàṣẹ fún yín nìyẹn o bóyá tí wọn bá fẹ́ gbọ́ tiwa jẹ́ ká yọ ọkùn lọ́rùn. àlàyé ẹ̀ ló lè jọ wọn bẹ́ẹ̀. àná bóyá kí wọn bá yẹ fà ló lè jọ wọn bẹ́ẹ̀ àlàyé ẹni sùn ẹ má bá wọn ṣẹ́tù ẹ̀ náà ni kí ló ṣe yín náà. àwọn opponent máa mú wa ṣeré ni tẹ bá yọ wọn bẹ́ẹ̀ ìbára náà la fi ń ṣe olórí. ok now tó bá yẹ pé lóòótọ́ ni pé mi ló lórí bíbá ẹ̀yin náà lẹ fi mí síbẹ̀. ó ti pọ̀ jù fún bó ṣe wà yẹn ó ti máa ń pọ̀ jù fún mi ní sí ẹni tí tí bá rajà kan ìwọ ló máa gbà. wà á jákòbá tó ẹ̀ rà jákòbá tó ẹ̀ kí ló ṣe é gan. ẹ dúró bẹ́ẹ̀ kí ló ń ṣe ìméjì náà ok tó bá yẹ pé lóòótọ́ ni pé mi ló lórí bíbá ẹ̀yin náà lẹ fi mí síbẹ̀ o mo pa láṣẹ ni mi ò dá lábàá ìjà yẹn gbúdọ̀ parí báyìí báyìí sọ̀rọ̀ yìí. àṣẹ́gun Sobodi ìwọ máa ń pàṣẹ ni ìwọ kì í sọ̀rọ̀ o dẹ̀ kì í dábàá ìtòwó pé olórí ni ẹ. parí ẹ. àṣẹ́gun yẹn dìmọ́ra yín ẹ dìmọ́ra yín kẹjá ṣe tuntun mi 2020 la wà ẹ sọmọ́ra yín. Haúsá gan-an. ó yá ọ̀gá wa ọ̀gá wa ó ti tọ́ ẹ jẹ́ kó 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 wa. ó ga ìyàwó to be. wo ó lágbára o òun lẹ́yìn náà ti kun ojú tí gbogbo ẹ ti dúró yìí mi lè wait láti rọkọ yìí kan pàápàá ká tiẹ̀ mọ̀ bóyá fine boy everybody bá kójú ẹ̀ ń gbòòrò ni àwọn olówó àbí tálíkà ọlọ́run ni because mo rí pé like is coming gan àwọn ológo is coming kò sí wàhálà ṣáà lè wait láti meet wọn. kí leléyìí tó gbé lọ́wọ́ yìí ọtí kọ́ leléyìí. ẹ̀yin àṣẹlẹ̀ ń pè lọ́tì fẹ́rífẹ́rí làwọn ọmọ gbòòrò ń pè ẹ máa ta fẹ́rífẹ́rí báyìí ni tó yẹ pé táwọn èèyàn bá ń pa yín sọ̀rọ̀ gan ẹ máa wo gbogbo wọn bíi pé kí ni bí ń tin ojú yín máa kéré nǹkan tó yẹ kẹ́ lò tó yẹ kẹ́ tápọ̀ yín gan bá dín kan kí wọ́n ṣe bébí báwo ni ojú yín máa ṣiṣẹ́ yẹn fún wọn ni. rọ́dí àtàlájì bá rí lọ́wọ́ yẹn kọ́. sẹ́yìn lẹ́fẹ̀lẹ̀ sọ fàlàjì kó tó yẹ pé mo fẹ́ kẹ́yìn náà lòwò tó yẹ pé táwọn ọkọ yìí gan bá dé kẹ́ máa wò lẹ́wọ́ lẹ́yìn kan ní kí ló dé ìyàwó ẹ máa wò báyìí kí ló ṣẹlẹ̀ gángan ìyàwó. Ọlọ́run máa bá mi kó sínú ayé ẹ̀. bọ̀dá mi èyí làwọn kan mẹ́rin àwa bọ̀dá mi ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi ẹ kò kú ọ bọ̀dá mi kò dáa rárá ẹ fẹ́ ṣe nǹkan tó tó yẹn kẹ́ máa sọ fún mi kí n gbọ́ tẹ́lẹ̀. ní sùúrù fún mi láyọ̀ sórí wo ní láti máa rọ́ọ̀ṣì ààrẹ náà ń bọ̀ ń bí olórí ẹbí ti wà ń bí àti wà ń jókòó ṣọmọ pé aṣẹ fẹ́ mọ̀ wọn ni tá a bá mọ̀ wọn tán àbálò àbábọ̀ tá a bá bá bọ̀ èdè ní ara fi tó ẹ létí ìjọ tá a bá máa ṣe proper introduction àti nìkan ẹ̀ nítorí ìfẹ́ sọ nìyẹn. ó dáa ṣe rí nígbà tẹ́ bá fẹ́ ṣe gbogbo ẹ̀ tó bá fẹ́ ṣe nìkan ẹ jẹ́ kí n mọ̀ kẹ́ ti sọ fún mi tẹ́lẹ̀ kó ṣe pé kẹ́ má sọ fún mi kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá máa sọ fún mi pé kinní kan ẹ ti sọ fún mi kí n prepare ara mi kémi náà lè wà ń bẹ̀ ṣé ti gbọ́ ẹ bá mi kí olórí ẹbí o ẹ bá mi kí wọn dáadáa mò ń jáde lọ tẹ́lẹ̀ náà ni mo wà mò ń drive lọ ni ó dá àbọ̀dá mi mo ti gbọ́ ó dá àbọ̀dá mi ó dàbọ̀. ẹ pẹ̀lẹ́ lóye fún mi àbúrò yìí náà ni.
Rọ́díà alfa. A ti dáná tán, in fact a ti set dining kọ́kàndín náà. Ṣé ẹ ṣe oúnjẹ yẹn dáadáa o? Bẹ́ẹ̀ni sá. Àwọn àna ló ń bọ̀ ara tí mò ń sọ fún yín ni o. Ayíǹdẹ̀lẹ́ ni má pe kétra o. Ojú òdòdó ti wá o. Ọ̀pá àwọn àlejò gidi la fẹ́ gbà o. Bẹ́ẹ̀ni, ẹ máa wọlé. Wo àbúrò ẹ̀ náà ti yọ náà ti dáná tán. Ó sọ bẹ́ẹ̀ náà ló wá pè mí. Ìyàwó. Àwọn ọkọ ẹ̀ tí wọ́n láwọn ń bọ̀. Wọ́n ti wà ní compound sá, èmi ni mo ní kán hold on sá. Wọ́n ti dé. ẹ ó ní wọ́n wọlé. Ok sá. Ẹ kú jókòó sá. Ṣé ebu àtàdà ló wà ní tí ẹni wọ́n sì fún? Rárá sá, àti ẹ̀ fún ọmọ ìyàwó. Ẹ wọ bí ara ń tán sọ nìyẹn ó dẹ̀ ní gbogbo ẹ ti rẹ́dí bí ìgbà tó jẹ́ pé gbogbo oúnjẹ ilé ayé lẹ ti ṣe. Anyway, wọn bá wa manage being for the first time. Ẹ máa wọlé o. Ọba aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ má bínú o, ṣé kò kéré jù o? Ẹ pẹ̀lẹ́ o. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ pẹ̀lẹ́. Ẹ jókòó. Jókòó wá jókòó. Bó ṣe yọ orí rẹ̀. Ẹ kú rè o. Iṣẹ́ ọ̀bá gbẹ́ni ẹnìkan ìgbésẹ̀. Ta ni ọkọ ọmọ wa nínú yín? Àwa ni sà. Ẹ̀wọ̀ ẹni sọ̀rọ̀ ṣe rí ẹnìkan jáwádé a fẹ́ mọ̀ ta ni ọkọ Mariam gangan. Alájì èmi gangan ni ọkọ sá. Ẹ̀yin ọkọ ọmọ wa èèyàn ń kéré nídìí nǹkan ẹ̀kọ́ dàgbà ní fẹlòmíì. Àwọn ẹbí wa tó wá kún kọ́ àbí à ń láti mọ àwọn ẹbí àbí níbo ni wọ́n wà. Ẹ wò Alájì èmi ni olórí ẹbí àwọn méjèèjì o èmi gangan lolórí ẹbí wọn. Olórí ẹbí àwọn wò wà hamburger. Ṣé o dé mi lọ ni? Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà o lè gbọ́n ta ni. Ọmọ ọdún mélòó ni kò tó fẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ jàre àwa yọ̀ rẹ̀ wá sí. Fúnra yín brain náà fúnra yín. Àwọn ṣe ti rí. Ìlú òṣì yẹ fúnra yín brain náà ṣe ìgbélé àná wa. Ẹ farabalẹ̀. Kọjá sí àgbà ni kọjá sàgbà ni. Mo mí àwọn mọ́mí àti dádì náà. Aláàjì èmi ni mo jẹ́ bàbá fún o èmi ni mo tó fún bàbá fún lẹ́sẹ̀ wo èmi mo jẹ́ bàbá fún. Actually o láti ṣe figurette pé kó máa ẹ̀dùn àti lóní bọ́ọ̀dì. Ọkọ ọmọ wa kí ni orúkọ gangan? Alájì Sobodi lórúkọ tèmi. Sobodi. Tí a máa ń bí ọ lè ní pé kí ni súnà rẹ? Ìkan tó ṣẹlẹ̀ ni pé Sobodi ni àwọn tèmi máa ń pè mí ní orí tarmac but Sodiq gangan ni Àlàyé bàbá sọ mí but ẹ bá rí mi gbòòrò lè pè mí ní Sobodi kò sí wàhálà náà bàbá. Bàbá wọn àti wà gangan. Subhanallah. Sodiq lórúkọ tẹ̀ ń jẹ́ lẹ wá change sí Sobo or whatever àbí? Ok, iṣẹ́ kí náà ń ṣe? Alájì iṣẹ́ bódà làwa ń ṣe o iṣẹ́ ká múrin ká tarin ká sọdowó o làwa ń ṣe iṣẹ́ bódà ni bàbá. Àbí at the same time àtúndé rí mọ́tò tó ti off road tí ayé ló ń gbòòrò mọ́ máa gbé asọ́dọ̀ tí wàá máa ṣà máa sọdowó àti tí máa wá wọn ká ń mọ̀ ká ń bí àwọn agolo láṣàmọ́ra wọn. Àbájá tí wàá lọ rí bí ẹ́ńjìn tí ò ṣiṣẹ́ mọ́ àtún máa sọdowó. Owó ni bàbá mi tí a lè dá ní lè mi. Èyí ò ní pé àwọn tí ń sáálù àwọn tí ń sarin káàkiri iṣẹ́ ẹ gẹ̀ẹ́tì ẹ̀. Ṣé ẹ wá pẹ̀lú ẹbí kankan ni àbí ṣẹ́yìn mẹ́ta iná lẹ wá? Ẹ wò Alájì èmi ni olórí ẹbí àwọn méjèèjì o èmi gangan lolórí ẹbí wọn. Olórí ẹbí àwọn wò wà hamburger o tún ti gbé ṣe lórí ẹbí àbí irú ọwọ́ wo nìyẹn olórí ẹbí àwọn wò ṣé ọ̀ tó ń tajà nínú táwọn club bá sọ fún mi pé ìwọ ọgọ́ lórí ẹbí náà wá wá. Ojú sọ̀rọ̀ o tún ti dé nígbà yìí o. Irú ẹ̀ wo nìyẹn tó ń ṣe ni. Èmi lè mọ́ fìlà fún. Ojú sọ̀rọ̀ o mọ́ fìlà fún mi. Kí ló ṣe náà? Plane gbẹ́. Ọ̀rẹ́ bá jẹ́ kí o ṣe. Orí ẹ̀ ti yí dànù ni. Hamburger. O lọ́ọ̀kì wípé aláyé wọn ti ṣe wọ́n lálejò kí n ti máa rí gò ká ní wọ́n ti rí gò ni màá ti fọ́gbọ́n màá ti gùn ẹ̀ ìyá dàní kí ló ṣí ẹ. Kí ló ṣe? Àbọ̀bọ̀ máa wá ẹ̀mí gan ṣáà kí ló ṣí ẹ. tó ń bẹ lójú ni kò play. Farabalẹ̀ ọ̀gbẹ́ni farabalẹ̀ dárí sọ̀kẹ́dẹ́ àná la wà. Mi ò fẹ́ ògbélé. O ti ju aláyé o jẹ́ hamburger calm down. mo tẹ̀ sí gbọ́ mo ti gbọ́. Alájì ẹ má bẹ̀rẹ̀ sọ. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe mọ̀ pé. Ẹ mọ̀ ń bọ̀ ẹ kú ìlọ́kọ̀. Jẹ́ ká lajú lọ kán dé àtàrí bojú ẹ jẹ. Hamburger mi ò láìkí kọ́tẹ́. Àwọn ọmọ mi Ìdí àwọn ọ̀la wà náà. 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 Ìdí àwọn ọ̀la wà náà.
ò fẹnu kan nínú ilé kí ló dé. ebi ò pa mí ni màá. ebi wo ni ò pa ẹ kí ló ń rò. kò kò ṣe mí. mo ní kó sọ fún mi kí ló ṣẹlẹ̀. mọ́mì ẹ̀yin lẹ ń ṣe mí. èmi báwo. mọ́mì ọ̀rọ̀ mi ò káyìn lára rárá mo mọ ibi tó bá jẹ́ pé ìyá tó bí mi wà láyé ni kò rí máa wò mí ràn kọ́rọ̀ mi máa rí báyìí mo kàwé mi ò ríṣẹ́ débi tí mo máa rọ́kọ̀ mọ́mì mo tún bọ́kọ̀ wálé dáadé tí láwọn ò fẹ́ ara yín dé balẹ̀ ọ̀rọ̀ mi ò káyìn lára rárá. ìyá oní tó bá jẹ́ pé yẹ wà láyé ni kò dé yẹ ni o àtèmi àti bàbá yẹn á sinmi lórí ọ̀rọ̀ ẹ̀ pàápàá dádì ẹ̀ ọ̀sán báyìí òru báyìí wọ́n fi yan lọ́fílà èmi náà sinmi torí ẹ̀ ni mo ṣe wá wù ẹ́ lẹ́ẹ̀kínní tí mo wù ẹ́ lẹ́ẹ̀kínní tí mo á wù ẹ́ ṣòro pé kò sí nǹkan tí mo ń ṣe èmi náà bímọ tèmi mi ì dẹ̀ lè máa wù ẹ́ kí gbogbo nǹkan máa lọ báyìí òun náà mo tún ṣe wá báyìí ní ìsinmi ní kò sí nǹkan tó ń ṣe kí ló ń ṣẹlẹ̀ ṣé torí pé o jáde o ríṣẹ́ o rọ́kọ àbí. àdúrà wa gbà kò sí wàhálà nípa ti ọkọ tó lọ fẹ́fẹ́ kí ló ti korúkọ ẹ̀ náà. Sodiq lórúkọ ẹ̀. kí lorúkọ tí wọ́n ń pè. Sobodi làwọn ọ̀rẹ́ ẹ̀ máa ń pè. Sobodi kí ni ìtumọ̀ Sobodi. kí ni ìtumọ̀ Sobodi. àwọn ọ̀rẹ́ ló máa ń pè bẹ́ẹ̀ kò dẹ́ àlà òun. tó bá ń lọ títí náà bá pe Sobodi ṣé kò ní dáhùn. wo lérí àmújẹ́ kí n sọ fún ọ̀rọ̀ fún ẹ ilé eré ló ti wá bàbá ẹ̀ ò lè máa wò ẹ́ kémi náà máa wò ẹ́ kó máa tẹ̀lé àwọn tọ́ọ̀gì káàkiri àdúgbò tó bá rẹ́ni sọ fún ẹ kí n sọ fún ẹ. mọ́mì mo kì í sọ fún mi dókítà òdìborí tó dúró tì mí lóyà òdìborí tó fẹ́ fẹ́ mi. ẹ ṣáà máa yọ̀ náà akátá ti ṣáà ní inú ẹ̀rọ ọmọ tó fi mí ṣe. بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم Oh my God aláyèké. wẹ́ ká ṣáà máa sọ̀rọ̀ ìyẹ́ plus torí cost tí mo lọ fún gangan ìyẹ́ ni so ká tó ṣe rọ̀bọ̀ ríbi díẹ̀díẹ̀ ká ṣáà sọ pé. ṣé mo pé ìwà ilé yẹn ti pọ̀ jù àwọn ọ̀rẹ́ ẹ̀ máa mísẹ̀ gan. gbogbo bá ṣe máa ń lọ sí ọ̀dọ̀ ẹ̀fẹ̀ tá ló máa ń mu ọtí tá máa ń lọ sí white river tá máa ń lọ club a máa mísẹ̀ ò lè lo 1 year man. no doubt èmi náà máa miss ni wàá mọ̀kọ́ tí yẹn máa ṣe ṣùgbọ́n wípé ẹni tó ń lead ogun tó bá sáré lọ rí yẹ ẹ̀kan tó wà ní Sango tàbí tó wà lóṣòdì so igbákejì á wá replace ẹ so ìwọ gangan ló fit láti replace mi. ó fọ́ ni èmi kọ́ ní igbákejì o ṣé o mọ̀ wípé kò lè possible ni kò sẹ́ni tó méde àyàn bí ẹni tó mú kọ̀ǹgọ́ ẹ̀dá ni. ìtumọ̀ ẹ̀ gangan ni wípé a máa mísẹ̀ fún 1 year. mo padà feel important so tí bá ti kú láàrin ẹ máa feel impact mi gan ẹ máa miss mi gan. gbogbo tí máa ń ṣọmọ wọlé fún wa ní T-large tó máa ń ṣe gbogbo ẹ̀ fún wa yẹn. olúwa mo dúpẹ́ wà ó yẹ kí gbàlù gidi ni o ayọ̀ tó dárúkọ yẹn gan yẹ kí jójú ẹ wá ọ̀rọ̀ rẹ̀ ojú ló pẹ́ sí ojú ló pẹ́ sí mo dé tán gas. ìwà ẹ̀ gbogbo tí à ń sọ látàrọ ọdún ìyàwó ẹ̀ ń kọ́ báwo ló ṣe fẹ́ ṣe sí. báwo ló ṣe máa sọ. ẹ kọ́ ni. màmá afa. àwọn yìí ṣeré ní gbogbo ojoojúmọ́ ló máa ń fi proof pé ọmọ kan ní òkè ìṣọ́mà ni mo ṣe ń béèrè lọ́wọ́ mi lójú jáde. ọ̀rọ̀ mi lẹ́yìn méjèèjì ń sọ. mo ṣe ń béèrè ẹ̀ ń sìn. ẹ ti ń búyà mi lẹ́yìn ni. màá sọ̀kan tó sọ fún màá sọ̀kan tó sọ fún. ẹ jẹ́ kó gist mi ó yá ẹ̀yà náà. ṣé kì í sọ. ẹ jẹ́ kó sọ fún mi ọ̀rọ̀.
ó sọ pé òun like àìtẹ. ẹgbọ́n ṣe ń fọ ni ẹ má wọrí màá fún yín láàbúrò mi òun náà ga bí mo ṣe ga ó dẹ̀ wà òkè. ó ti ní kó má fọ má fọ. ẹ má yẹ kí disturb mi wà ọkùnrin mọ ẹ má yẹ kí disturb mi ẹ ṣe yín lẹ. ẹ sọ̀rọ̀ ẹ kò sí wèrè. all right now. ìwà ẹ̀rù ń bà mí ọkàn mi ò balẹ̀ mi ò pé introduction wa ń sìn kò ju bíi 5-4 days lọ mọ́ ọkàn mi ò balẹ̀. o ní láti bẹ̀rù jẹ́ ká fi gbogbo nǹkan lẹ̀ sọ́wọ́ Ọlọ́run bọ́ tí mo mọ̀ pé dáadáa náà lọ́lọ́run máa tó sílẹ̀ fún wa. mi ò etí nìkan tó ti fẹ́ sọ. mo ń gbọ́ ẹ. ọkàn mi ò balẹ̀ ayọ̀. kí ló ń ṣe tó ń ṣe báyìí náà? Why are you talking like this? mi ò fẹ́ lose ẹni. You won't lose me. fún mi. Salaam alaikum sir. Wa alaikum salam. Bẹ́ẹ̀ ni sir, mo ti dọ́dọ̀ ẹ̀. Okay sir, ẹ ó dàn. Hello sir. Ọkọ ìyàwó báwo ni o? Ẹ kúrò lẹ́ sir. Inú ẹ̀ ti ń dùn torí pé mo ń pè ẹ́ lọ́kọ ìyàwó wa. Ó ti dọ́kọ ìyàwó kankan o, má dànù ẹ̀dùn o, ṣèdíbọ́. Kí wọ́n tó lè di ọkọ Mariam ọmọ tèmi, mò ń láti mọ àwọn ẹbí ẹ̀ kò lè ń ṣe tó le wà ń láti fẹ́ ní ṣùlọ́ka ẹ lè mọ̀ pé abẹ́rẹ́ yín ló kún ń dì í ìyẹn ni tí mo fẹ́ o kó tó ṣẹ̀dọ̀kọ ìyàwó gangan. Ó yé mi sá. Ṣé wàá fẹ́ gbọ́ tẹ bá lè wà níjọ́ Friday eléyìí kò bá dáa kó tó di pa lọ kí Jímọ̀ so ká kan mọ́ra wa lásán ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe ohun tó le kò bá jẹ́ dáàdì àti mọ́mì náà ló mú dání kí wọ́n náà ṣe kẹta Ọlọ́run ti ṣe kẹrin ká kan mọ́ra wa ní ìṣìkè náà ló bá tán ẹ má wàá pẹ́ o ká tó lọ kí Jímọ̀ ní 31 ẹ ti gbọ́. Ní pẹ́ sá ó pẹ́ wá ju 8 a.m. àti dandan yín sá. Ọlọ́run wà pẹ̀lú wa òṣì Ọlọ́run ṣe yín lórí ara yín o. Àmín sá. ẹ ṣe gan sá mo appreciate sá. Very well done. So ǹjẹ́ kó yé mi sìn pé ìdí tó o ṣẹ̀ṣẹ̀ fi ń sọ fún mi ń sìn pé o ń travel ni pé o ò fẹ́ jẹ́ kí n já plane náà àbí. No. Bẹ́ẹ̀mi àti ẹ̀ bá ṣe jọ close tó bá ṣe jọ 1 and 2 bá ṣe. Ó tiẹ̀ ní sùúrù abọ́ ẹ̀ gangan lèmi ń retí kó dé kó bẹ́ẹ̀mi kó nǹkan wá gangan ni mò ń retí. Nígbà tí wọ́n sọ wípé kò sọ fún ẹ ṣé wo mọ̀ pé màá tiẹ̀ 5 and 6 double ni wá ó sì wọ́n sọ fún mi ń jẹta ń pé òun travel. No èmi àti ẹ̀ á close jù ẹ lọ. Èmi àti ẹ̀ close jù wọ́ lọ. Kò sí wàhálà kò sọ má fọ òye má fọ. Ó sún mi ò bọ̀dá mi ó ga o kò tí mi kàn mọ̀ ni pé mo máa miss yín ṣá èmi máa miss yín gan gbogbo fàájì tàjẹ́ máa lọ ń ṣe ní club pẹ̀lú bọ̀dá mi máa miss everything. máa miss yín gbogbo oúnjẹ lọ máa ń jẹ́ lẹ́yìn èmi àti bọ̀dá mi lè máa ń jẹ́ ọ̀gbọ́n. máa miss yín gan. Good to find it's all about me and you tonight. Girl, I'm all yours tonight. Now you and me today. But tomorrow, mommy, you'll take it. Like on the moa, this Spartacus. Nimo, be pom. Okay, shady be your door. Emi, Kangani, your money, your door. Give it to you, girl, no stop. No stop. We can do it anyway. While you walk on a shadow. Let your body be on my body, girl. Bambio, oh my lele, one be one on go with you. Can't share the wow. You don't know what you're missing, girl. Oh my lele, one be one on go with you. Can't share the wow. You don't know what you're missing, girl. I'ma get take a break it. Yeah, we can take it. So my beat take a break it. We can do it to the toilet. I'ma get let's take it. And then we can take it. Come on, let's take it. Do it to the toilet. Shame, baby. Let's go, yeah. In the grandma, the t-shirt.
ṣe mẹ́mẹ́ ká lọ síbẹ̀ ká lọ ṣe bẹ̀bẹ̀. Let's go yeah inú ká máa létí. Ìbàdí lẹ̀kẹ̀ kó má mọ̀ bí ṣẹ̀kẹ̀ lẹ́yà ìbèbè lẹ̀kẹ̀ kó má ṣẹ̀ bí ṣẹ̀ṣẹ̀. Now you help me today mo ti máa lọ mọ mi ò lè ṣe lákọ̀ ni mo wà ní Spartacus ni mo wà bí pọ̀npọ̀npọ̀npọ̀ ọmọ ẹlẹ́lẹ̀ wà bí wà lọ lórí jẹ̀kẹ̀ ṣe lé wà ó. Billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammad Fatima awlaq ala hatim mazabaq nazur bil haq wa ala hadi la sharatka mustaqim wa ala alihi aqarra miqdar al asim. Allahumma salli ala sayyidina Fatima awlaq ala hatim mazabaq nazur bil haq wa ala hadi la sharatka mustaqim wa ala alihi aqarra miqdar al asim. Allahumma salli ala sayyidina Muhammad Fatima awlaq ala hatim mazabaq nazur bil haq wa ala hadi la sharatka mustaqim wa ala alihi aqarra miqdar al asim. Suppose man ṣẹ́rí mi ò tí ì rẹ́dì láti kọ́ anything sórí ilẹ̀ yẹn. But àwọn ọmọ tá à ń wí àwọn ọmọ ìgboro yìí wọ́n kàn fi sáìtì mi yẹn ṣe den ṣẹ́rí nígbà tí wàhálà wọn pọ̀ mo ti fìgbà kan lọ bá wọn sọ̀rọ̀ mo ti plead sí wọn mo ti bẹ̀ wọ́n wọn ò gbọ́ òun ló jẹ́ kí n fence around mo tún wá fence around náà still náà wọ́n tún wá ń pọ̀ sí reason tí mo ṣe invite yín nìyẹn ìjọ tí n bá máa lọ́bẹ̀ ẹ máa fún mi láwọn ọlọ́pàá gidi ṣótiyé àwọn ọlọ́pàá tó ń pọ̀ dáadáa wọ́n láti lé wọn kúrò ńbẹ̀ èmi ò tiẹ̀ ní kán arrest wọn àbí kán ṣe. the best thing ni ká kó àwọn boys wa lọ síbẹ̀ ká lọ dí pẹ̀lú àwọn hoodlums yẹn so ìgbà wo lẹ fẹ́ ká lọ. Well ìjọ tẹ̀yìn bá ti mú ni. Alhaji ẹ jẹ́ ká lọ lọ́la. You know that is my job. Yes, mi ò bá agree pẹ̀lú yín but mo ní important issue kan lọ́la ní ọ̀la Friday ọmọ mi àwọn ilé ọkọ ẹ̀ tí wọ́n fẹ́ wọ́n kàn fẹ́ wá introduce ara wọn sí wa lọ́la otherwise mi ò bá agree pé ká mú ọ̀la yẹn but ẹ jẹ́ kí n ká ṣe yẹn bóyá lọ́túnla excuse me ẹ jẹ́. Yes. Hello. Ẹ káalẹ́ yes ta ni mo bá sọ̀rọ̀. Èmi náà ni. Oh, I see. Wow. Alhaji, what happened? Problem wa. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé ẹ ń bọ̀ wá mo fẹ́ mọ àna àwọn ọmọ mi. Yes. Fiancé ọmọ mi wọ́n ní ó ní accident. Oh my God. Ó ní accident òun náà sọ fún mi ń sìn. Oh my God. Kí la fẹ́ ṣe ń sìn Alhaji? Kí ni ṣíṣe? Ẹ jẹ́ ń sáré pé mọ́mí ẹ̀ nù lé ẹjọ́ ẹ dúró dé ẹjọ́. Yeah. Hello, as usual. Kí lẹ mean? Kí ni o ń try láti ṣe? No, mo ń try ṣe pé ẹ̀yin láyé yín. For what? Torí pé mi ni àbúrò. Kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Mi ò rí eléyìí. Like seriously, kí ni nǹkan tó ń try láti ṣe? Dúpẹ́, what's going on here? I have the right to stay in the front. To sit at the front seat. Says who? Says who? Wait. Because it's my brother. Wait. So fucking what? Ẹ ní sùúrù. Excuse me. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ Dúpẹ́. You know she's my girlfriend. Jẹ́ kó jókòó síwájú, ìwọ jókòó sẹ́yìn. Now you say it. Thank God she's your girlfriend, not yet your wife. I have the right to sit at the front, okay? Sorry, ọ̀rọ̀ ẹ ti sú mi. All right, Bisola, ìwọ náà jókòó sẹ́yìn. Jẹ́ kó jókòó síwájú. Ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn? Boardman nǹkan tó fẹ́ sọ nìyẹn. Wẹ́ẹ́ jẹ́ ká kúrò bí mi ò like ẹ jẹ́ ojú kíní fúnra yín náà. I don't know. Mariam, ẹ káàsán, kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ ráyọ̀ Ayọ̀dáyọ̀ ni mo fẹ́ rí. Ẹ ní sùúrù, ṣé Ayọ̀ ò ṣàlàyé fún ẹ ni? Bọ̀bọ̀ ìṣá, sori ó ń gbá lórí Ayọ̀ yẹn gidi gan. Kí ló ṣe Ayọ̀? Sori pátí tá a wà ní ìjẹta yẹn. Kò ṣàlàyé fún ẹ pé send off là ń ṣe fún un. Ayọ̀ is travelling na celebrate travelling ẹ̀ ní mẹ́. Travelling? Yes. Tafẹ́ ṣe introduction lọ́la. Travel na. Tafẹ́ ṣe introduction lọ́la. Ọ̀gbẹ́ni ta tó fẹ́ ta kọjá kárí ẹjọ́
tájọ ọlọ́jọ́ ìní ibà kò dìgbà táwa bá lọ mẹ́ka ká tó tà wá fún a máa gun ládàá àfi ń tà wá fún ṣé ó ti yé. èwo láriwo gan. hamburger àwọn oníkájà mọ́lẹ̀ ká fi kéde ìrìn agogo ló máa kéde fọ́jọ́ wò. mo háyẹ̀ wọ́n bè wọ́n bè yíṣu rẹ̀. bàbí tí ó wà lẹ̀. ẹ̀rọ mú tí a ṣe mú tí a ṣe. níwò. ìfọ̀ olókùn asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìgbì ó yà wọ́. Iba, everybody Iba, Iba lọ, Iba. Tókèlè bá máa dàgbà, ọmọ ẹ̀ amújúrù, ó yá sóhun gbọ́. Ó kété ọmọ àgbà Mr. Aládín léwèrè. Ọ̀gá jẹ́ kàn án rìn fún àmì. Kàn án rìn fún àmì. Ó ti gbé ayín lọ o. Ṣó lè sọ̀rọ̀ ni? Kí ló wọ́ bẹ̀ ṣe? Ṣó lè sọ̀rọ̀ ni? Kí ló ṣe? Ìwọ ọmọ tó dá tó báyìí, kí ló ṣe mí báyìí? Kí ló ṣe pẹ̀lú ọbẹ̀? Mo máa ṣe o. Ẹni tó lórí ò máa ní fìlà. Ọmọ tó rẹwà tó yìí. Ok. Ó dáa. Àmọ́ mo fẹ́ kó mọ̀ gangan lẹ́nu. Níwọ̀n bá ìgbà tó ti fi ojú kan èmi Sọ́bodè, gbogbo ìṣòro ẹ pátá ó ti di pẹ̀tẹ́lẹ̀. Yes. Jọ̀tá ló máa rí rúbọ̀ èyí tó máa lóhùn rí yàn. Níwọ̀n tó ga báyìí tó dẹ̀ fáìn báyìí tó rẹwà tó yìí. Àwọn ọkùnrin wọn máa ṣe é bákan. Àfi ọkùnrin tó rí ẹ̀ ò bá pé ni o. Tí mo ṣe ń wọ igun mi mo bóyá ń ṣe mímọ́. Miriam, mo fẹ́ kó fún mi ní ààyè. Jẹ́ kí n wọ ìgbésí ayé ẹ̀. Gbà mí láàyè láti ṣe adé orí ẹ̀ títí dọjọ́ alẹ́. Mo ṣe nílérí pé mi ò ní dá ẹ̀ títí dọjọ́ alẹ́. Mo máa dúró tì ẹ́ gẹ́gẹ́ bí ọkọ. Mo fẹ́ kó fún mi láàyè. Tí wọn náà bá lè ṣe ìyàwó mi, mo máa dúró tí ẹ títí dọjọ́ alẹ́. Mo á láti wákàtí lọ òtún rògbò àmúbọ́mọ́. Kò ń ṣe pé bóyá ìyá ọkọ ń jẹ mí o. Nǹkan tí ó ń rí lè ṣẹlẹ̀ ni pé mi ò fẹ́ pé afúnyàn nífẹ̀ẹ́ kọ́ máa fojú ìfẹ́ yẹn gbolẹ̀. Because èmi ni mo mọ bí mo ṣe ń feel, èmi ni mo understand nǹkan tó ń ṣe mí. Rárá. Mi ò ṣèyàn bẹ́ẹ̀. Sórí bó ṣe ń wò mí mo lóòótọ́ o. Bó bá ṣe rí gangan ni mo ṣe máa ń sọ. Mo nífẹ̀ẹ́ dénúdénú ni. Mo dẹ̀ fẹ́ kó fún mi ní àyè láti ṣó ẹ̀ fún mi. Mo máa dúró tì ẹ́. Mi ò ní dà ẹ́. Kí ni ìtumọ̀ Sọ́bodè? Àwọn tèmi ló sọ mí lórúkọ yẹn náà, but Sodiq gangan ni. Wow, Sodiq lẹ sọ di Sọ́bodè. Èmi ò ní like láti máa pe Sobo wherever o. Máa pe Sodiq. Torí èmi bó ṣe ń wò mí, ìdílé Muslim ni mo ti jáde.
and ṣé o lọ school ni tó fi já sí pé ìwọ pẹ̀lú àwọn touts lè jọ rìn tó fi ń di ọlọ́pàá ń rèdì yín ni understand. mo kàwé. Really? Yeah, bó ṣe ń wò mí mo ní masters in accounting University of Adó-Èkìtì mo ti ṣe tán. Wow. àìríṣẹ́ kò síṣẹ́ gidi nílùú àtàwà yìí wọ́n ló sọ mí di bí mo ṣe wà wọ́n ló jẹ́ kó bá mi láàrin àwọn tó ti bá mi yẹn àti ó sòwò ọmọkùnrin àṣà jẹun tí ò bá ṣiṣẹ́ kí la fẹ́ ṣe. tó bá ti fi mí lọ́kàn balẹ̀ mo máa mọ bí màá ṣe bá Lájí sọ̀rọ̀ tí wọ́n á dẹ̀ ràn àwa méjèèjì lọ́wọ́ láti lè jẹ́yàn ẹbí yẹn kọ́. kò sí wàhálà ẹ̀yin tó bá ti sọ̀rọ̀ ni àmọ́ mo fi dá ẹ lójú pé láti wákàtí lọ èmi náà bẹ̀rẹ̀ sí ṣe ọmọ dáadáa. Okay, thank you. Miriam inú mi dùn láti pàdé ẹ. ṣé sòbòdì yẹn ṣá òun ló mú ẹ lọ́kàn láti fẹ́. bẹ́ẹ̀ ni mà. rò dáadáa o tó bá ti jẹ́ òun ló mú ẹ láti fẹ́ sí wàhálà Aláàjì bá ti dé màá lọ bá wọn máa ṣàlàyé fún wọn ìyẹn ń kọ́. mọ́mí ẹ máa bá wọn sọ̀rọ̀ ó dé dá yín lójú pé Aláàjì máa gbà. ṣàlàjì fẹ́ fẹ́ ẹ ni ṣé bí wọ́n lọ ní sòbòdì ló wù ẹ́ tí sòbòdì bá ti wù ẹ́ ṣetán àti ṣayá sòbòdì àbí. àwọn ti gba ilé ó ṣọ́ọ̀bù mi ò kọ́ tó ṣọ́ ènìyàn tẹ́gbà mọ̀ kọ́ tó ṣọ́ ìwọ̀n kéré ṣé ta ti gbà already. pélé mọ́ bàbá pélé mọ́ bàbá pélé mọ́. ǹlẹ́ kí ló dé á pélé mọ́ kí mo ṣe kí ló dé. báwo ni mo dùn ó. ṣí géètì mo fẹ́ jáde. níbo ẹ lọ. ṣé ti ya wèrè ni. Bíbó mọ́tò ń bàbá ń bàbá ò lè gbé mọ́tò bàbá ń bàbá lọ. ṣé bàbá alákù bàbá yín ni. èmi. ṣé bàbá yín ló ní mọ́tò ni. èmi ló sọ̀rọ̀ sí báwọn. ṣé jàlájì lọ ni ṣé torí ìṣẹ́ ti jẹ́ kẹgbọ́n ṣé jàlájì lọ ni. ọmọ gbọ́ bá rì ni. ókè ó ti yé mi tó bá bí yín re ẹ̀yẹn má ṣílẹ̀kùn. orí rẹ̀ wá pín mọ́ rárá sọ yé o wo Aláàjì ní kẹ́lẹ́ kan má gbé mọ́tò jáde o no movement. mo jẹ́ àdọ̀ mo wọlé jókòó jẹ́ ká lọ. mo ti rí pé àgbà yín ti ń dalẹ̀ ṣẹ́rí màálù tó máa fi sin yálà. èmi. àgbà yín ti fẹ́ dalẹ̀ àgbà yín ó máa dalẹ̀. ọ̀dà mọ̀ ọ̀yà jáde kí n mọ̀ wọ̀. tí bá yí yín lọ báyìí ó máa wọ̀ ẹ́ lọ́dọ̀. jáde bàbá bá mi fọ́ ni èmi náà mu sìgá jáde bàbá bí ọ̀rẹ́ lẹ́mi ni wọ́n sùn wọn ni wọ́n sùn ó dìgbà náà lọ. bọ́ọ̀lù mi bọ́ọ̀lù sọ́bọ̀ mi bàbá bá mi gbé mi náà mu sìgá bọ́ọ̀lù wọ́n fi síkẹ́ẹ̀tì fún ọ. bọ́ bá ti bí yín re ẹ má ṣì. wọ́n bọ̀ sí olóògùn lọ́wọ́ kìràkìtà ìlú tẹ̀ bẹ́ẹ̀ rí lónìí bí kúló lóko peter kù dé mi. sọ́ọ̀nì dúró ní sọ́ọ̀nì dúró ní sọ́ọ̀nì ẹ̀wọ̀n bọ̀ burúkú rẹ́dí àti payín. bọ́ọ̀lù mi sọ fún ọ ó dà wọ́n ti fún ọ wọ́n ti fún ọ amúgbó olóòsì amúgbó. ṣé bàbá yìí ti ya wèrè ó máa kọ́ lẹ́tẹ̀ dànù ni. èmi ọ̀dà gbọ́dọ̀ wọ́n tilẹ̀ kùkọ́ tọ́lọ̀ pé ó ti mú kán ẹni tó àbá mú kán ọ̀ ọ̀dẹ́ mẹ́rin sáàtì tẹ kú dànù ẹ ti bẹ jù kí ni pírọ́blẹ́mù yìí ṣé ìlà Aláàjì kan ó ní bọ́yé ń bá mi sọ̀rọ̀ jólè kúkú nìyí ni. bàbá olùsí amúgbó bàbá olùsí amúgbó má bọ̀ kọ́ jáde. ọmọlé olórogún bàbá wé. má bọ̀ kọ́ jáde olùsí amúgbó wọ́n sọ fún bàbá ẹ̀ bó bá dé wọ́n sọ fún bàbá ẹ̀ ìwọ ọmọ rádaràdà yìí ọmọ òsì ọmọ wèrè wọ́n sọ fún bàbá ẹ̀. good morning. ní ẹgbẹ́ tí mo pé company wa nídìí láti gba àwọn èèyàn sí iṣẹ́ wọn so wọ́n dẹ̀ ti shortlist yẹn mẹ́ta tó máa lọ ẹ̀yin tó bá mú ẹ̀kúra ẹ̀kú oríire ẹ̀yin tó bá mú ẹ̀kúra ẹ̀kú oríire lọ́dún yìí nìyẹn so ẹ̀yin tó bá dẹ̀ mú ó lọ́dún tó ń bọ̀. kí lórúkọ tiẹ̀. Rọ́dí àtàjùjọlá. ìyá bọ́ sí mi.
kí ló kọ tiẹ̀. tó fún mi Akínládé. wọ́n náà bọ̀ síbi. kí ló kọ tiẹ̀. Dámilọ́lá Daniel. wọ́n náà bọ̀ síbi. kò ní jù báyìí lọ fún ti ọdún yìí tó bá rí tó ń bọ̀ bóyá a tún máa pè é ṣe gan. Abẹ́ẹ̀ ṣáwa táwa ń bí ṣáwa náà ò dáná àbí torí kan pípín fún àìjù wa lọ́nà ṣe ṣe gbọ́yìn. Bẹ́ẹ̀ tó bá yẹ kó fẹ́ bribe wọ́n ti sọ fáwọn náà náà wọ́n lè máa ti mélòó àbí. Ṣé ibi wọ́n tẹ̀lé mọ̀ wá láti rí ibà? Jẹ́ kí n máa lọ. Ó dà, alóyá dà, àbọ̀ àsùn. Àmín, 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 àmín lágbára Ọlọ́run. Ṣọ́tí ẹ̀ rí ọkùnrin mi náà wà lórí pírójẹ́tì yẹn gan. Èmi náà ń súnmọ́jú. Wàá rí i pé mo ń ṣe Yákáfì, Aṣáfì, Yámọ́ní, Adábíyọ̀, Àsálà. Òun ni mo ṣe tílẹ̀ yìí fi mọ́. Because mind mi ti wà nù pírójẹ́tì yẹn. Tí owó yẹn bá ti bọ́ sí i, mo fẹ́ map out like 3 million naira fún Mariam. Kó fi set up ara ẹ̀ bí small scale business kan kó náà tiẹ̀ dálẹ̀ bóyá tó bá ń ṣe business bóyá ọkàn àti ẹ̀ balẹ̀ mind ẹ̀ á kúrò lórí à ń wọ́kọ̀ lẹ́nu ó lè jẹ́ orí ìjókòó tó bá jókòó náà ní ọkọ máa dé bá. Aláàjì ṣé ẹ ti sọ fún. mo ti sọ fún pé mo fẹ́ fún ní 3 million naira. Aláàjì ẹlẹ́dàá mi o. kí ló dé. ìbá má sọ fún un ó yẹ kẹ́ mọ̀ orú ọmọ tẹ́ ẹ bí tó bá fi lè fi tí gbọ́ nǹkan báyìí pàápàá ìlérí kí bọ́ sí mọ́. Eléyìí máa bọ̀ sí ẹ má jà mẹ́nu òdì eléyìí máa bọ̀ sí ó gbọ́n tí mo ní mo sàmọ́jú ni Yákáfì, Yáṣáfì, Yámọ́ní, Yádáfíù, Yáṣálàm, Yákáfì, Yáṣáfì, Yámọ́ní, Yádáfíù, Yáṣálàm orúkọ Ọlọ́run tó tóbi ni eléyìí ti bọ́ sí. Àmín, àmín, àmín. jà ṣe há mi àmín ṣe há mi ṣe há mi àmín kò fàyà kún ọ̀rọ̀ ìmọ̀ ìdíyà. mo ti bá mọ́mí sọ̀rọ̀ wọ́n náà máa bá mi bí aláàjì so wọ́n dẹ̀ ti promise mi pé aláàjì ní àwọn máa pè é láìpẹ́ pé tó àwọn bá ti pè é pé a máa yanjú gbogbo nǹkan tí wọ́n sọ fún mi lálẹ́ àná nìyẹn òun ló jẹ́ kí n wá síbí báyìí. Winner! 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 Everywhere you go, yeah! Winner! Pátápátá you go win forever. Winner, you be winner. Àbó orí. Bẹ́ẹ̀ni. Gbajúmọ̀ là wà. Gbajúmọ̀ ni. Torí pé mo ti win ní báyìí. Mo wá. Wọn ò ní kẹ́yìn méjèèjì wà o òun nìkan náà fẹ́ rí. Jọ ìrọwọ́ wo nìyẹn? Àmọ́ máa lo yẹn fáwọn náà. A ṣe ní tẹ̀lé lọ kí ló dé. Wọn ò pè yín. Mariam. Alhaji sọ pé káwọn méjèèjì má tẹ̀lé mi wá. Ẹbí àtàrà. Èmi nìkan. Ọba ọtún. Orin tẹ kọ yẹn mo wá fẹ́ dà padà. Lùzà o. Lùzà. Lùzà o. Lùzà. Mariam lùdà lùzò. Lùzà. Pátápátá you go lose. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ọba rẹ̀. Ni mo fẹ́ fẹ́ ni àbí wọ́n ni mo fẹ́ fẹ́. Èmi mọ̀lẹ́bí mi yàtọ̀ sáwọn mi. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Sọ́díkì mi ń láìkẹ́, máa ọtí mi ń láìkẹ́. Wo bí o mọ̀rọ̀ tiwa ni tí ìgbín bá fà kára tí wọ́n máa tẹ̀lé ni. Mariam. Mariam. Yé Aláàjì. Ojú mi ò tàn mí jẹ ìwọ ló jókòó síbí kí ló ń ṣe láàrin àwọn èèyàn yìí o fẹ́ sọ̀rọ̀ ẹbí ọmọ aláìníran bí irú tiwọn. àdúgbò bàbá ẹni sùúrù náà. Mariam tó lọ ní wájú. Mariam. Mariam. Bàbá àwa níran àwa ọ̀ṣọ́mọ aláìníran mi láìkí ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Sáà láà níran. Nínú ayé Aláàjì ẹ̀ wo bí?
a fẹ́ ṣe wẹ́ẹ́dì pẹ̀lú ẹ̀ ní táwa fẹ́ lójú yà fẹ́ lẹ́yìn tẹ́gùn bá lẹ́yìn àwọn ni abojú yìí jẹ. ẹ̀kọ́ sì ni o. àlejò mọ̀ ẹ mọ̀ ṣe é fọwọ́ o. ṣé àpáwọ̀ lè lówó lọ́wọ́ ni. ẹ mọ̀ ṣe é fọwọ́ jáde. àwọn ń jẹ́ àwọn ta ni alówó lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. àwọn lè tọ́ bọ́lá wọn ni ká bá sọ ire ni a bá sọ ire náà. ta ló fẹ́ fẹ́yìn nírú ọmọ báyìí ta ló fẹ́ fẹ́yìn irú yìí nírú ọmọ yìí. ẹ wo bí alájì táwọn fẹ́ lójú àfẹ́ lẹ́yìn. àyẹ̀ sì ni tẹ́lá sùn tẹ́lá jí. àwa ni àwọn bá yín fà a bá fà gidi kí ló ṣẹlẹ̀ a bá fẹ́ lẹ́yìn yín ni. ó ti da ẹ má wọlé ẹ kó sí lọ. Miriam kí ẹ sì tọrọ fún ẹ ṣé gbogbo àwọn pálapàla tó bá rìn káàkiri kò bá ẹ mu rárá ọmọ níbi níran ni ẹ káwọn èèyàn rí ẹ pẹ̀lú àwọn bọ́ìsì ẹ ṣojú òtí wọ pàápàá ni kí ló fẹ́ káwọn ará àdúgbò kan máa sọ wọ́n sọ pé ọmọ tí ọmọ yẹn bó ṣe fáìn tó bó ṣe sẹ́ẹ̀tì tó wọ́n á bá wọn pálapàla yẹn ṣé o rò pé ò lè rọ́kọ ni ó lè rọ́kọ náà ó fáìn bó ṣe sẹ́ẹ̀tì bó ṣe ga wọ́n lọ ń bá rú àwọn yẹn rìn oró rẹ̀ pin ni má ṣe bẹ́ẹ̀ wò ṣó ti gbọ́ mi ṣé o promise láti change. Yes ma. ẹ káàbọ̀ báwo lọ. dáadáa ni. àdúpẹ́. kí ni mo sọ fún wọ́n kí n tó jáde ní làárọ̀ ṣé bí mo sọ fún ẹ pé mi ò gbọdọ̀ wọlé báyìí bímọ. mo ní kó kó gbogbo ẹrù ẹ kó lọ bá àwọn olórí burúkú tó fẹ́ lọ fẹ́ kó lọ bá àwọn kẹjọ lọ pàdé pọ̀ mi ò fẹ́ wọ́n lọ. dadi ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ a máa pẹ́nu kò bá sọ̀rọ̀ ní. mọ́mí rọ́díà oúnjẹ tí baálé ilé kì í jẹ ìyáálé ilé ò gbọdọ̀ ṣe o wo sórí òbẹ́ nìkan jà fọwọ́ gún gbogbo ilé lójú ni mí o ọ̀rọ̀ yìí ò pọ̀ ẹ́ tó bá dẹ̀ fẹ́ dá sí i màá jọ kó yín pọ̀ mo ní mi ò fẹ́ rí mo dẹ̀ sọ fún ẹ so ìwọ ló kì í láyà tó fi jókòó nísìn. dìde bí mo ṣe ń wọ ẹyẹ lọ kó gbogbo ẹrù ẹ kó kúrò nílé mi tó o bá fẹ́ kí àlejò méjì bọ́lọ̀ lé tẹ́ ẹ bá fẹ́ kí àlejò méjì bọ́lọ̀ lé ẹni ó kẹrù ẹ̀. tó bá ṣàjẹ́ mi ò bí mi ìṣàdí máa wò ó. ẹ wo pẹ̀lẹ́ mọ́ ibo ló ní kú gbẹ̀ndú yìí náà gbà lọ pẹ̀lẹ́ mọ́. wá mi wo ọmọbìnrin yìí mo fẹ́ kó sìn wọlé kó kó gbogbo ẹrù ẹ̀ kó wá bọ́ńdù rẹ̀ jáde mi ò fẹ́ rí ní compound mi ò fẹ́ rí ní agbègbè yìí mọ́ láti bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ ó bá. ọ̀ya Asad. ẹ̀wọ̀n máa lè fọwọ́ kọ̀ mi ayẹyẹ kìlọ̀ kẹ́rù mi fúnra mi lábẹ́ sọ́jà lè kó dá. má dá sọ̀rọ̀ yìí má dá sọ̀rọ̀ tó wà ní ìkọ̀kọ̀ ẹ̀ mo ní kọ̀kọ̀ ẹ̀. nǹkan tí mò ń sọ pọ̀ yẹn àwọn ará àdúgbò ò ní bá mi rò bẹ́ẹ̀ wọ́n sọ pé tó bá jẹ́ pé mi ni mo bí ń kọ́. adójú ti ní ọmọ lélẹ́yìn mo ṣe ṣẹlẹ̀ yìí fún ní àárín àwọn tí mo ti rí. bá sọ̀rọ̀ ní adéfàdúrà tí. ẹjọ kẹrẹ kẹrẹ. ó ní àdáṣe ẹ má jò kẹrù. kó kẹrù ẹ. ẹ má jò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má jò. mọ́mí lọ́díà ẹ má jẹ́ kó lò ó. èmi ò láì pè é lọ́mí. wọ́n padà wá sí Mariam ó gbọ́dọ̀ jáde o. bóyá tí wọn náà bá lè fẹ́ tẹ̀lé lọ bá tẹ̀lé lọ máa tẹ̀lé lọ tó bá fẹ́ tẹ̀lé lọ. kí ni wọ́n sọ. àwọn èèyàn àwọn ará àdúgbò ní bá mi rò bẹ́ẹ̀ wọn ò ní bá mi rò bẹ́ẹ̀ wọn mọ̀ pé tó bá jẹ́ pé mi ni mo bí nǹkan ṣé máa fi sílẹ̀. jẹ́ kí tèmi náà yí ẹ mo sọ fún ẹ láàrin àwọn bọ́ìsì tí mo bá ọmọdé yìí àwọn tó ń lérí sẹ́mi pé àwọn fẹ́ pa mí kọ́dẹ̀ tó pa mí jẹ́ ní ọ̀ndà ẹ̀ fún wọn ó máa bá wọn lọ mi ò fẹ́ kú òjijì. wọn ò lè pa yín wọ́n lẹ́nu ni. wọ́n lérí gidi sí mi ní ó wá ní wọ́n lẹ́nu tó lọ bá wọn o. àbíwò náà fẹ́ ṣe báyìí. ẹjọ́ lọ bá wọn kọ́ tó táwọn èèyàn bá rí wọn máa wò pé èmi lè ń wò pé tó bá jẹ́ ọmọ tèmi kọ́ ṣé máa fi síbẹ̀ kọ́ máa lé lọ ni dájú eléyìí ò dá ẹyẹ bó ẹjẹ mi bá gan. hello chef ṣé wàá okay mo wà mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé àwọn méjì là ń bọ̀ mẹ́ta báwo àwọn méjì là ń bọ̀ chef kó tí mo fẹ́ nìyẹn all right take care see you soon bye bye. ọ̀rẹ́ wà tálẹ̀ sọ̀rọ̀. chief ni na. ta fẹ́ lọ bá. na. wọ́n láwọn mẹ́ta làwọn nídìí ó dẹ̀ sọ pé èèyàn méjì jẹ́ ká lọ pẹ̀lú àwọn mẹ́ta ó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tá a bá ń lọ àwọn mẹ́ta la máa ń lọ. mẹ́ta báwo àwọn méjì ti tó o
a máa lọ pẹ̀lú mẹ́ta bọ̀ èmi wò pé tá bá tiẹ̀ máa lọ ń sìn ta ló lè ṣe kẹta wa náà. Lady tó ń gbé lọ́dọ̀ yẹn ńkọ́. Lady wo? Mariam. Mariam ṣé ẹ máa lọ ṣá. Why not kí ló dé tó ní tẹ̀lé wa. ó wà tá a ṣojú ẹ. pé kó jẹ́ ká lọ jàre. Mariam. Mariam. Yes, ọ̀rẹ́. Seriously. Wá jókòó. Ǹdọ́, Mariam, máa tọ́ ẹ̀mí à ń jáde. Ṣó máa tẹ̀lé wa lọ? Níbo lẹ ń lọ? A fẹ́ lọ kí àwọn ṣìkàrà dé wa ni. Mi ò lọ. Ó lọ. Jọ tí wọ́n tí mò ń sọ. Mariam àbí kí náà ti ń porúkọ ẹ̀. Yes, Mariam. A ní ká jọ jáde olówó lọ. Ọmọ ọ̀rọ̀ owó là ń sọ ń pa ẹ̀ yìí tó bá máa fi dé lálẹ́ bẹ́ẹ̀ wàá máa ka owó inú àá máa dùn wá ní pé èmi rè àṣebáyé ló ṣe tó nǹkan tí òun ẹ̀ láta tí kò lọ ní kankan rárá. Mi ò lọ. Mi ò ní interest. Ọmọ jẹ́ ká lọ. Ṣé o mọ̀ pé o fáìn lọmọbìnrin ni? Ó lóun parí iṣẹ́ sí ẹ lára mẹ́. Wo kí tó gbàgbé mo wí àbúrò ẹ̀. Àbúrò mi ò ní ẹ. Rodiat. Níbo? Mo ṣàwé ń bì kan ṣá. Ṣé o sọ fún pọ́dọ̀ ẹ̀ ni mo wà? Mo sọ fún kódà mo jẹ́ kó mọ̀ wípé ọ̀dọ̀ mi ló wà. Báwo ló máa sọ fún mi láì kọ́ tó máa ń ṣe ń gbà mí? Mi ò ní sùúrù náà. Kí ló ń pè mí fún sí? Kí ló fẹ́ kí n ṣe? Ní sùúrù. Má sọ fẹ́ anybody pé mo wà ní. Wéyẹ pé èyí ní sùúrù pẹ̀lú mi náà. Òwe ṣé kò tí mo sọ ṣó pọ̀ jù ni. Nǹkan tó ń sìn bí rè. Bí ṣe ń sìn nìyẹn. Àwa wí tán lóun ò tẹ̀lé wa jáde. Ibi mo sọ fún ẹ. Ó ti rí mi machine tó máa ṣiṣẹ́ fóun. Àbí tó máa jẹ. Tí bá pè jáde fún ọmọ dàbí pé èèyàn burúkú ní ṣọ́ọ̀fù ẹ̀. Ọmọ wo torí ọlọ́ọ̀ni ń lọ o. Ẹjọ́ máa bá yí. Jálọ. All right then. Jẹ́ ń pè é padà, máa pè é padà. Kí ló dé? Rí kí ni yìí. Ẹ wo ọmọ 400 level ọmọ Lagos State University 400 level tí boyfriend ẹ̀ pè lọ sọ́ṣun state tí ìyẹn àti màmá ẹ̀ dẹ̀ plan tó dẹ̀ mú lọ sọ́dọ̀ pastor tí wọ́n dẹ̀ pa wọ́n tún pa tán wọ́n tún wá gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n gbé sínú kànga. Subhanallah. Boyfriend ẹ̀ ló invite. Bẹ́ẹ̀ ni òun rèé ìkúnlẹ̀ abiyamọ ọmọ tí ìyá bí tó rò pé nígbà tó bá dàgbà tán òun á jèrè ẹ̀. La ilaha illallah Muhammadur Rasulullah. Àbí ọtí ní táyé bá ń lọ sópin gbogbo ohun tá a rí la máa rí. Ṣé kì í ṣe ìrọ̀lẹ́ ayé tí Kùránì tọ́ka tọ́lọ̀ ń tọ́ka sínú àlùkùránì ló ti ń dé yìí? Torí Ọlọ́run nínú àlùkùránì wọ́n ní wàlẹ̀ hásírì ìnàlẹ̀ ìsàn làfi usri ìlànà sínú àmọ̀nù wọ́n mìínú sọ́ọ̀lì hàt wọ́tàwá sáwọ́bìlì hàk wọ́tàwá sáwọ́bìlì sọ́bìrì. Nítorí oríṣiríṣi lọ́nà máa máa ṣẹlẹ̀ tí ìrọ̀lẹ́ ayé bá dé o. Alhaji ọ̀rọ̀ Mariam ni mò ń fi ń ṣàkàwé o. Ọmọ eléyìí ó dágbére fáwọn pẹ́rẹ́ǹtì ẹbí tó ń lọ àwa títí wá síta gbangba àmọ́ ibi tó yà sí a sọ pé torí pé ó ń bá àwọn ọmọ kan rìn a ò sọ pé àwọn tá a sọ pé ó ń bá rìn yẹn kọ́ tó tún padà lọ bá tá àmọ́ ibi tó wà. Kò dẹ̀ máa wo ọ̀rọ̀ Mariam náà pẹ̀lú ohun tí Fúnmi àbúrò mi bá mi sọ èmi àti Fúnmi là ń sọ̀rọ̀ lórí fóònù lọ́wọ́ òun náà ṣá ń bẹ̀ mí ní pé kí n jó padà wálé àmọ́ ẹ̀rù tó ń bà mí náà làwọn ọmọ ọ̀tá tó ń bá rìn nígbà tó ń dojú kọ mí tó ń fèsì mi lójú kòrókòrò pé kò sí ohun táwọn ò lè ṣe fún mi ó dáa kán tó ṣàbúrú mo ṣe ya ti jáde lọ bá wọn ó dáa èmi náà wá gbà nísìnyí pé ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn. ká lè fẹ́kùn pa ẹ ṣe nǹkan tí mò ń sọ tẹ́lẹ̀ náà nìyẹn. a máa wá bá ṣe máa pè wálé bóyá tàbá tiẹ̀ wá pè wálé mo tàbá àbí àdúrà náà ni tínú ẹ bá rọ̀ bóyá kí n padà tí sí Àbújá lọ́dọ̀ Fúnmiláyọ̀ ìyẹn náà dáa kó máa lọ gbébẹ̀ bóyá tó bá tiẹ̀ wá ń gbébẹ̀ yẹn kò ní rí àwọn ọmọ tibí yìí mọ́. bẹ́ẹ̀ ni ọ̀nà tún jìn. ọ̀dà má wọrí ìyẹn náà dáa mo mọ̀ pé ó gbìyànjú mo mọ̀ pé ó gbìyànjú. bẹ́ẹ̀ ni o nígbà tí mo ti ẹ̀ kíní tí mo wo yẹ wo. láti máa arrange bó ṣe máa wálé padà à ń pè Ọlọ́run má máa jẹ́ káwọn ọmọ wa ṣáyé ṣe ọ̀nà. títí kí ló dé kí ló ṣe é. Mi ò ríru eléèrí o mi mọ bóyá ẹmọ alájì Rahman Ajíjọlá. Bàbá Rọ́díà mo máa gbọ́ pọ́n kù. Alájì Ajíjọlá kú
kí ló ṣe wọ́n ikú leléyìí ikú ni. ẹ ra mo ti gbọ́ ẹ̀yọ̀kẹ́yọ̀ kí fi yín àìtẹ́lẹ̀ ẹ má fà yín hypertension. títí ṣe wọ́n ṣàìsàn ni. wọ́n ṣàìsàn mi ò tẹ́ rí gbọ́ pé ó ṣàìsàn rárá. kí ló wá ń ṣẹlẹ̀ báyìí. kò sí nǹkan tó fẹ́ ṣe àǹtí mi ó dàbọ̀ jà. n fẹ́ máa bùrẹ̀ débẹ̀ yẹn máa lọ kí wọn já máa lọ ó ga báyìí o ó kí ara kan tí mò ń sọ. ẹ dákun ẹ ṣiṣẹ́ yìí bí iṣẹ́ torí bá a bá fa gbùrù báyìí fún gbùrù ọ̀fà gbó ẹ ṣiṣẹ́ yìí bí iṣẹ́. madam ẹ kú àtẹ̀mọ́ra ẹ sì tún kú ara fẹ́ra kù ọlọ́run á fi oríjì aláàjì bẹ́t ta ni ẹ fura sí. ṣẹ́ẹ̀rì èmi ò fura sí èèyàn kankan torí níjọ́ yẹn báyìí wọ́n ṣe jẹun tán báyìí ní sitting room tí wọ́n wọlé lọ èmi bá dé lọ kó oògùn fún wọn bí mo ṣílẹ̀kùn báyìí. bẹ́ẹ̀ lọ́nà lẹ wá jẹ nínú oúnjẹ o ẹ kàn fọwọ́ rẹ ni ẹni ká kẹrun sí akẹrun sí ẹni àṣẹgùsí kásẹ̀fọ̀ àṣẹ gbogbo ẹ̀ ẹ wá fọwọ́ rẹ lórí ẹ jẹ ẹ wò ẹ ṣáàdìdì ẹ wá ń lò ó aláàjì ẹ dáhùn dáadáa ẹ wò mí lọ́sùn aláàjì ẹ wo ẹdìdí jàre èmi náà ń lọ sùn mo níbi tí mò ń lọ lọ́la ẹ wo ẹgbà kẹ lògùn yín omi rèé ògùn rèé. aláàjì 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 ah aláàjì 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 ah aláàjì yéé aláàjì àwọn aláàjì ah aláàjì ah yéé aláàjì nìdé má ṣe báyìí fún mi aláàjì má ṣe báyìí fún mi má ṣe báyìí fún mi ṣàánú mi aláàjì aláàjì ẹgbẹ́ mi o aláàjì ara mi ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o ẹ wá bá mi jí wọn. dúdú bolẹ̀ tí wọ́n ti kú aláàjì. ṣùgbọ́n kinní kan ni wọ́n sọ fún mi wọ́n ní ọkọ Mariam tó wá introduce rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ó pàdé àwọn nígboro ó dẹ̀ promise pé ó máa pa àwọn wọ́n sọ yẹn fún mi. ó lóun máa pa. bẹ́ẹ̀ ni. ó lóun máa pa. ó sọ bẹ́ẹ̀. ìkànnì ọ. kí ni mo ṣe. ìkànnì ọ ẹni tó rí ọ tí ọ̀sá sòbí adéńtọ̀ ìkànnì ọ o ìwọ obìnrin ìkànnì ọ ìkà ẹni tó rí ọ tí ọ̀sá sòbí adéńtọ̀ lẹ́nu ẹ èèyàn ló ń wọ́n pa àbúrò mi mò ń sì ń bẹ láyé mò ń bẹ láyé ọ̀sọ́ fún mi pé ẹnìkan ló wọ́n pa àbúrò yín ẹjọ́ mọ̀ ń pẹ̀ ní ìkànnì ọ ìkànnì ọ ìkànnì ọ wọ́n ọlọ́pàá nígbà ẹ bá kó gbogbo wa tẹ́ ẹ lọ tì á mọ́lé ẹ rí pé ìròjú tó ọ̀rọ̀. it's okay it's okay but madam àti bí baba gateman a ti fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ó dẹ̀ ń fi yé wa wípé kò sí ẹni tó wọlé lásìkò tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. èmi ò èèyàn kankan ò wọlé. ẹ sí mi sà èèyàn kan wọlé sà. what. ẹ sísá mi Mariam. ẹ̀yin tí mo máa ń rò pé ẹ understand aláàjì tí mo máa ń wò pé ọ̀rọ̀ yín yéra yín ẹ̀yin gangan lè wá ń ṣe irú nǹkan tẹ́ ń ṣe wọ́n ní ẹ mọ́kọ wá quite alright ẹ wá kó àwọn tout bẹ́ẹ̀ ṣe wà yìí kó jẹ́ tout èmi gan tí mo wà flashy gan mi ò lè ráwọn guys yẹn kí n wò pé mo lè fẹ́ wọn rárá ẹ wá kó tout wà bá aláàjì ẹ̀ láàrin ti rọ́kọ ní ọdún mi o. tí ò ń ṣe pé ikú tún promise aláàjì àmọ́ ọkọ tẹ mú wá pẹ́ fẹ́fẹ́ wọ́n promise aláàjì ikú wọ́n dẹ̀ attempt láti pa aláàjì. ọpẹ́lọpẹ́ mẹkáníìkì ló máa save aláàjì sista mi so ṣó ṣe gbọ́ pé in the process pé mọ́kọ wá lé o I waste ẹ̀mí aláàjì ṣó ṣe gbọ́ pàlájì kù. kò dé wáyé ẹni ò rọ́dí àti ó lè kó understand mi jù Sodiq kò kí n ṣe tout graduate ni Sodiq. àbẹ̀rẹ̀ ọ̀dọ́ wọn kàwé gan. mo trust yín àmọ́ ìyẹn ti lọ èmi kàn mọ̀ pé lágbára Ọlọ́run inú aláàjì máa wálẹ̀ wọ́n dẹ̀ máa gbà yín padà. nǹkan tí mo tẹ̀ ti torí ẹ̀ pè rẹ̀ àti
ọ̀rẹ́ mi sọ fún mi pé fẹ́kánsì kan yọ sílẹ̀ níbi kan pé kí n lọ síbẹ̀ bọ̀ nǹkan tí mo really need ẹ̀ fún gangan báyìí sí ni pé dọ́kúmẹ̀ntì mi mo ní ìdí ẹ̀ mo lè fẹ́ kó bá mi kó ní yàrá alájì. nǹkan tó dẹ̀ easy ni o àmọ́ ṣe rí ọ̀rọ̀ credentials tẹ̀yìn wò yẹn mo lè lọ mú wrong thing kó jẹ́ nǹkan secondary school ẹ̀ máa ní kí n lọ mú ti university ṣé mo fúnra yín ló yẹ kẹ́ wá mú credentials yẹn èmi dẹ̀ wò pé ẹ̀yin náà ti mọ̀ pé tàlájì bá ti kírun tán 8 o'clock kan bá ti kí ìṣàtàn bá alájì máa sùn ni in fact ibi tó rùn alájì máa ń bà mí lẹ́rù dẹ̀rù máa ń bà mí pé ṣé kì í ṣe pé alájì ti sọdá torí oorun ó rọ̀ alájì lọ́rùn ìyẹn ló máa jẹ́ kẹ́yìn wọlé ẹ̀ẹ́dẹ̀ kó gbogbo credentials tẹ̀ ní èyàn á dẹ̀ máa lọ́n tí ń. tó dẹ̀ lérò pé màá yí ṣe wẹ̀ sọ àìṣà. sísá mi gbogbo bí mo yẹ plot ẹ̀yin kò jọ nǹkan tó rọrùn. I trust you ṣá bọ̀ wá má jẹ́ ń tàn ẹ́ mo tún mí ìsú gbogbo yín. rí sí wa èmi kan mí sí sísá mi ẹ má wọrí alájì máa gbà yín padà. so bí ṣé kí wá lọ́la bí. kí ló dé kára yín gbọ̀n báyìí ṣé mo pé mo máa. wọlé wọn náà fẹ́ wá kó credentials àwọn wọn jọ fẹ́ jẹ́ kàlájì mọ́ wọ́n wá yọ wọlé lẹ́yìn ìgbà yẹn làwọn rí pàlájì tí kú. Mariam wọlé wá Mariam tí alájì ti sọ fún apẹ́ kábà ń wá látijọ́ yìí Mariam wọlé kò dáa ó dẹ̀ sọ láti àná tó ti wá ó dẹ̀ ṣàlàyé. ṣé wọ́n ṣàlàyé fẹ́mi pé wọ́n láwọn pa. ewu yẹn kéré òjàre yẹn kéré ẹ̀ má yẹ jẹ́ fi yẹn lẹ̀. ìyá kò kéré ó kéré kí ni ńgbà tó ló kéré nísì ńgbà wa pàtó nǹkan. It's okay. Báwo ni a ṣe lè rí Mariam àti ọkọ ọmọ wọn tí wọ́n ń sọ yìí. wọn bí tí sista Mariam wà ọdún àti Bọ́lá ṣàdó wọn mọ bẹ́ẹ̀. olórí ẹbí àwọn kékeré lè fi bọ̀rọ̀ yìí o a máa rú ẹ̀gbọ́n mi ní o ibikíbi tí kò ẹ̀gbọ́n mi bá ti wá máa rú ọ ní o. mi ì ní gbà o gbogbo bá ṣe máa mú mọ kúkú tó pẹ̀gbọ́n mi dáadáa máa ṣe o. lọ́nà wo. bàbá ọ̀nà tẹ́ fi pẹ́ náà jọ̀bọ lọ ọ̀nà tó pọ̀ ni o because tí n bá béèrè nǹkan lọ́wọ́ yín tí ẹ̀ sọ bó ṣe ṣẹlẹ̀ gangan fún mi tẹ́ ń parọ́ fún mi máa ẹ̀kún débi pé ẹni tó fẹ́ gbé lọ sẹ́wọ̀n yẹn kọ́ mọ̀ lè owó mọ́tò rárá máa fúnra mi máa cháta húbà fún tó máa gbé débẹ̀ nǹkan tí n bá gbé lè nǹkan tẹ́ bá mọ̀ pẹ́ ẹ sáà sọ fún mi bó ṣe rí gẹ́lẹ́. wọ́n jẹ́ wọ́n bá ń bẹ̀rù wọn mọ̀ jẹ́ wọ́n. ní on the 27th of April ní around 8:30 níbo lẹ wà. mo wà lẹ́nu géètì mo wà. àwọn òní wa wọlé tẹ sílẹ̀. wọ́n pọ̀ o. àwọn mélòó ni wọn. torí láàárọ̀ aláàjì ọwálé bí ẹ̀ẹ̀mejì kan tó wá séǹgì aṣọ. Get me aláwọn tó lọ pàlájì mò ń bèèrè lọ́wọ́ yín àwọn tó lọ pàlájì. báwo ṣe máa tún wá pàlájì wọn ẹ̀mẹ́ni kan tó pàlájì. sẹ́lẹ̀nu gẹ̀ẹ́sì lẹ́wà. ẹ̀mẹ́ tó wọlé. táàdì mọ́mọ́ tó wọlé. ẹsikẹtọ àlàó. ẹdọnà wọ́n sọ tójú mi rí wọ́n sọ mọ́mọ́ bí ẹ lọ ní ìsọ yìí. ṣé mo pé àgbàlagbà ni ẹ wo ìdí yín kọ́ wọ́n bá hard bíi 30 years mọ́ ẹ mọ̀ pé ọmọ àrọmọdọ́mọ yín gbọ́dọ̀ máa bá ìsìnkú pé ẹ ti ń ṣe àtúntò ń ṣẹ̀wọ̀n lọ. kẹ́mi mi lè gbọ́ náà ní gbogbo ẹ ṣe. síyẹn lẹ́fẹ̀ kò sí àwọn aláìgbọ́n ti máa gbẹnu sọ́kọ̀tà. ẹsikẹtọ àlàó ẹgbẹ̀mọ fọlọ́ ń bẹ̀ yìí ohun tí mo rí lọ́wọ́ alẹ́ wọn sọ fún yín o. now you are talking àwọn olè sílẹ̀ fún mi wọn wọlé tán lọ pàlájì ẹ kàn sọ fún kẹ́hìn tẹ̀ máa lọ. wọn lẹ́yìn tó pàlájì mọ́ríàmà lọ wálé lọ fún mi 500. Mariam wọlé. ó sì lọ wọ́n sì jáde padà kó tán. mi ò lè padà dì mí dọ́kúmẹ́ǹtì mi ni mo lọ kó èmi ní kó dé ni mo lọ. wo sórí èmi torí orípòbìnrin bíi tiẹ̀ ni mí
Yes, ma. Mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n mo fẹ́ kí ìwọ náà kó ràn mí lọ́wọ́. Ká jọ ràn ra wa lọ́wọ́. Ká lè rí òótọ́ tó wà nídìí ọ̀rọ̀ yìí. Mi ò lè pa Lájí. Mi ò lè pa Lájí. Mi ò lè pa bàbá mi. A ní kò sọ tó ń parọ́. Wọ́! Kí lélẹ̀? Tó ní nǹkan tó wà lọ́wọ́ mi. Kò ń jẹ ráìsì o, kò ń jẹ̀bà, kódà kò ń jàmàlà. Èèyàn ló ń jẹ. Máa fi fọ́ orí ẹ̀, máa fọ́ ẹsẹ̀ dànù, máa pa ẹ́. Mi ò lè pa bàbá mi. Wá. Dọ́kúmẹ́ntì mi ni mo lọ kó. Sobodi tẹ ẹjọ́ lọ. Ó ti jẹ́wọ́ fáwa. Ìgbé kí ni mà? Bí ẹjọ́ lọ ni. Àmì àtẹni gbogbo òjò lọ mi ò rí Sobodi rárá. Ó ṣetán àti jẹ́wọ́. Wá pẹ́ lọ́wọ́! Wá pẹ́! Idiot! Ìjọba wo ni gbogbo ẹni tó kọ́ wá sí ìsìn náà? Lẹ́yìn tí mo ti ń wà bò ìbò jẹun kò fọwọ́ mi lọ́wọ́ nínà. Àbí ẹ̀rọ owó wo nìyẹn? Hamburger. Hamburger. Èkó kì í kó sà, àkókò lè kókó, èkó kèmìrì wọn mímìrì láyé ń lọ tí mo ti wà. Wo bí Sobodi sórí tó kó wá sí. Tó lè jẹ́ pé àkọlà pàlájì táwọn kọ̀ọ̀kan pa kó àlájì. Mi ìṣẹ́ wọn rí. Mo bá yẹ sọ mi di kàpálà àbúrò. Wọ́n gbogbo ara mi. Wọ́n lè mí rí. Ayé ilé máa bàjẹ́ ni. Ẹ lè ṣe fún débẹ̀ ṣe wà ìṣá. Sórí yín burú ni. Ìṣẹ́jọ́ yín náà. Ṣé irú yín ló ń sọ ni? Tí kò bá ń ṣojo tó rọ̀ tó kẹ́yẹ lépọ̀ mẹ́dìyẹ. Irú yín pẹ̀lẹ́ mi. Èmi kàwé náà. Ìyálàjà yín wọnú ìyálàjà yín ló kọjá wájú skúlù. Ṣé tó bá káwé ibi tó yẹ kó wà ló wà yín? Sáà náà kà sẹ́ǹsì ni. Ẹ́fúrò ń gbàdá wà lórí tábàtà lórí ilé wa jẹ́ pàṣẹ. Gbàgbọ́dọ̀ burúkú kò yẹ ni. Kálọ̀ ṣáà àkópọ̀ lórí mi. Àkópọ̀ lórí mi làbí. Má wọlé sẹ̀, má wọlé àmà kó níbà lọ́wọ́ tó ta ni yọ. Ẹ bọ̀ pariwo kọ́ ni mísíkì tèmi. Èmi ò ní máa ń pariwo. Níwọ̀n bàbá tó ti jẹ́ pé a mọ̀ kankan nípa ikú Àlàjì. Mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run ọba kó mi yọnu létí wọn. Ọlọ́run kó ẹyọ àbọ̀ Ọlọ́run kó wa yọ. Tó jẹ́ pé ikú tí ìwọ làwa ń kú. Bàbá wọn burúkú kò rẹ̀ ni. Ọlọ́run kó ẹyọ. Ó ń ṣí wí. Sobodi. Ọlọ́run kó ẹyọ àbọ̀ wa yọ. Ọjọ́ mọ̀ sọ̀kan mọ́. Sórí tó bá jẹ́ pé ẹkún ní bá jìyàn ni. Ẹkún ní bá jìyàn ni. Ẹkún tèmi kẹ́ni ti sùn nígbà tó sì nílé. Ẹkún tí mo sun omi ojú mi yóò fẹ́ kún goro méjì pẹ̀lú ẹkún. Gbogbo ìgbìyànjú ni mo ti ṣe. Mo ṣe wàhálà débi èèyàn ṣe wàhálà dé. Ẹ mọ̀ parọ́ mo ṣe wàhálà débi mo gbàdọ̀ àwọn ọlọ́pàá lọ. Ẹ̀lẹ́ ọ̀gá ọlọ́pàá. Ẹ káàbọ̀ bàbá. Ẹ kú sẹ́yìn ní ṣiṣẹ́ sí o. Ẹ dákun ẹ̀yìn tí a tún bá wà ní wípé nípa ọ̀rọ̀ òkú Àlàjì èyí àbúrò mi. Ẹ dákun bí wọ́n ṣe rìfúùsì òkú Àlàjì fún wa kẹ́ ẹ fún àwìn ká lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n gbé òkú Àlàjì sí kí wọ́n rìfúùsì ẹ̀ fún wa torí pé wọ́n sá sí ibi tí ń kírun wọ́n yọ wá lẹ́nu wọ́n ń pẹ́ sáà ní lọ gba òkú Àlàjì ní ilé ìwòsàn ni àní ọwọ́ àwọn ọlọ́pàá ni ọ wà ni mo fi ní kí wọ́n á bá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá rìfúùsì òkú Àlàjì ká lọ sìnkú rẹ̀. Bàbá ẹ má jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ làágùn jìnnà kò wú àwa náà láti dá òkú Àlàjì dúró di àsìkò yìí ṣùgbọ́n a lè dédé rìlíìsì òkú Àlàjì fún yín báyẹn a gbọ́dọ̀ ṣèwádìí ikú tó pa Àlàjì ẹ kúkú mọ̀ pọ́rọ̀ ẹ̀mí náà ni tá a bá ṣèwádìí ikú tó pa ìwúrúwà àbájẹ́ yà á tún máa tẹ̀síwájú sí i ṣùgbọ́n nígbà táwọn dókítà àwọn expert tí wọ́n ṣe ìwádìí tí wọ́n ṣe autopsy lórí ọ̀rọ̀ ikú Àlàjì wọ́n rí àmì ọwọ́ 3 lára òkú Àlàjì
a dẹ̀ fẹ́ ṣe ìwádìí àmì ọwọ́ mẹ́ta yìí ká lè mọrú ikú tó pa aláàjì. ẹ dákun ọ̀gá ọlọ́pàá báyìí agbára tí ọba ká àwọn autopsy yẹn ẹ já lọ bá wọn ká tó ṣàlàyé fún wọn bóyá lè rìfúùsì òkú aláàjì fún wọn. bàbá ẹ dákun. ẹ má wulẹ̀ làágò jìnnà ṣe rí èèyàn kan ló ń jẹ́ autopsy èèyàn kan ló ń jẹ́ autopsy. nígbà tẹ́ tún ní ọwọ́ mẹ́ta yẹn bá wá rí ọwọ́ mẹ́ta kí ló dé tí wọn ò rojú mẹ́tẹ̀ẹ̀ta. èèyàn kan ní autopsy irú ìwádìí tí wọ́n ṣe òun ló ń jẹ́ autopsy òyìnbó lásán lásán tí wọ́n bá ṣe autopsy fún yàn wọ́n á rí irú àrùn tàbí àìsàn tó pa ẹni yẹn ṣùgbọ́n tí wọ́n bá ṣe fingerprint ọwọ́ ni wọ́n máa rí so ọwọ́ fingerprint tí wọ́n ṣe ń ló jẹ́ kí wọ́n rí àmì ọwọ́ mẹ́ta. bàbá wọn ó ṣeé ṣe nígbà míì kí wọ́n má rí ojú mẹ́ta torí pé fingerprint ni wọ́n ṣe tí wọ́n bá dẹ̀ ti ṣe fingerprint ọwọ́ nìkan ni wọ́n máa rí. lẹ́nu kan ẹ lè rìfúùsì òkú aláàjì fún wa. bàbá àti lè yọ̀ǹda òkú aláàjì fún wa ẹ jọ̀ọ́ ẹ fún wa ní àsìkò díẹ̀ ká fi ṣe ìwádìí kẹ́nẹ́kẹ́nẹ́ lórí ikú aláàjì. pé kí wọ́n tiẹ̀ rìfúùsì òkú aláàjì fún wa ká tiẹ̀ sìnkú rẹ̀ pé aláàjì ni mọ́sálásí ibi tí ń kírun wọ́n ń yọ mí lẹ́nu pé èmi o òkú mùsùlùmí ó níye ìgbà tó gbọ́dọ̀ dà tí wọ́n fi sìnkú rẹ̀ wọ́n sàn wọ́n bá yí asébè wọ́n yí asíporo wọ́n yí asébè wọ́n yí asíporo wọ́n ń sọ èbó kínní kan lọ wọ́n ń ṣe fẹsítẹ́tọ̀ bí nǹkan kínní kan. nígbà mo sì ti mọ̀ pé ibi tí ń bọ̀rọ̀ lọ yìí ọ̀nà àti mọ́tètè gbókùúlẹ̀ ni ń bá bọ̀ torí pé gbogbo àwọn ìgbìyànjú tá a gbìyànjú ìwọ ìyàwó bó lọ̀rọ̀ ṣe jẹ́ olóhùn ọmọ kankan pẹ̀ ẹ̀yin ọmọ bó lọ̀rọ̀ ṣe jẹ́ wọn làwọn ọmọ kankan pẹ̀ ẹgbẹ́ ẹ̀sìn ju bẹ́ẹ̀ ṣe ń gbénú ilé náà lọ ìwọ sọ asọ́gbà bó ni ọ̀rọ̀ ṣe jẹ́ asọ́gbà lóhùn ọmọ kankan ọ̀dà nígbà sáṣe tí àròjútu ẹ̀ nígbà táì sí ìṣòṣà à ń ṣòṣà nígbà tí ò tí ì sí pé ọlọ́pàá ń wádìí ń ṣèwádìí àwa náà mọ ọ̀nà tá a fi wádìí nǹkan gbà yí nígbà wáṣẹ̀ bẹ́ẹ̀mi náà ṣe fi ó kan kún èjì ara àgbésẹ̀ tí mo gbé. ìbọ̀sà aláṣẹ ní tuntun lówó ìjẹ ló dé fẹ́ wà láàfíà ṣùgbọ́n bá pè mí màá lè sọ fún wọn pé ó bá láyọ̀ bóyá àgbà àgbé àdúgbò ẹni sùúrù náà mẹlẹjà rẹ ṣá báwo wá mi ẹdú ẹ jọ̀ọ́ kí ló tún ṣe. ó ní malaria ni. malaria rọ́díà malaria ló ṣe. àǹtí malaria ló ní náà. ó yá wo ojú mi kó sọ fún mi pé malaria ló ní. sista mi ẹ tún máa wá ìrìn ẹ ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ n tún ti ṣẹ́yún ẹ. oyún ẹlẹ́ẹ̀kelo. ẹ̀ka ìwọ̀n nǹkan ọmọ fọlọ́mọ. ẹ̀karùn-ún rọ́díà aláàjì máa gbọ́ ilé. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn jọ ẹ má yẹ ká aláàjì gbọ́. ẹ jọ àǹtí nítorí Ọlọ́run mo tèkì ara bá yín nulẹ̀ mú bọ̀. sista ìkejì oníṣe onírànà aláràkà. sista mi ẹ jọ̀ọ́ ṣe ti gbọ́ ẹ bá mi kí ìpele inú ẹ má sọ fàlàjẹ yín náà lè máa ń bò mí láṣìírí ẹ jọ̀ọ́. ó mọ̀ pé ó ti fẹ́ burúkú ẹbí jẹ́ ó fẹ́ ba ara ẹ̀ gan lórúkọ jẹ́ tó bá ti wá rẹ́dí láti settle down sí tó wá di ẹni tó ń ṣe ń fún ní nǹkan jẹ kó tó lóyún. ẹ ní sùúrù ṣẹ́yìn lè fẹ́ lọ sọ fáwọn èèyàn pé mo ṣẹ́yìn jẹ́ mo jẹ́ ẹni tó ṣẹ́yìn ni wọn ń kọ́ sórí náà ẹ gbójú sista mi. ẹ wo ọmọdé máa ń bí wẹ́rẹ́ ni ẹ má sọ fàlàjì kíni ẹ má sọ fàlàjì ẹ ṣáà bòbí láṣìírí láti jọ. mi ò lè bọ eléyìí ẹ jọ náà mo máa sọ fàlàjì. ẹ ká yìí náà kúrán gan sọ fún wa pé ká fẹnu mẹ́nu. rọ́díà kéwù ti kúrò lórí ẹ̀ wọ́n lè sọ pé kò fẹnu mẹ́nu kó máa ṣẹ́yún. ẹ má máa rojọ́ ebo lariwo. ẹ ká ìsìta mi mo ti ń pariwo. kíní yẹn wọra lọ́tẹ̀ yìí Ọlọ́run. ẹ
fàǹtàgbá. ẹ̀ta máa ń wọ bọ́ọ̀lẹ̀. àrò mẹ́ta. kò gbọ́dọ̀ dọ́bẹ̀ ni. Mariam ọmọ Àyọ̀ká ti wá rí wa fín o. ó dandan ká da ọbẹ̀ dànù nítorí pé kí ni ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó di dandan kí ojú ẹ̀ rí ẹ̀ tẹ́nìkan ò rí rí. bẹ́ẹ̀ ni jàtó kí ló ṣẹlẹ̀ o. tẹ́bíyàn bá léyìn òṣògùn kà mọ́. ẹni tí ó jẹ òní bẹ́ẹ̀ ni. Mariam ti wá wájà ṣoṣo báyìí ó ti dandan kó rí ṣoṣo. bẹ́ẹ̀ ni. àfìgbà tí Mariam tún mi sí òun lójú aláàjì. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí mo ní kí Mariam má sọ ó sọ fàlájì ni. aláàjì ti wá pinnu o wọ́n láwọn máa dáléwé mi dúró lẹ́yìn ìgbà tóun ti kàwé rẹ̀ tó sì ti yọrí ṣe rí i pé Mariam wá wà la. ní báyìí o àtàwí ọlọ́lá máa lò fún kí ló ti gbórúkọ ẹ̀ lẹ́ẹ̀kan náà. Mariam ọmọ Àyọ̀ká. bẹ́ẹ̀ni Mariam ọmọ Àyọ̀ká o ibikíbi tó bá wà ní wákàtí ọ̀wọ̀ yìí kí ẹlẹ́dàá rẹ kó máa sáré tètè bọ̀ níbí nítorí pé àtàwí ọlọ́ àṣọ̀dànù tó bá wọ́n mọ̀ ń kọ́ àṣọ̀dànù látàrí ọlọ́ àṣọ̀dànù tó bá wọ́n yọ̀ ń kọ́ àṣọ̀dànù látàrí ọlọ́ àṣọ̀dànù tó bá wọ́n wádùn ń kọ́ àṣọ̀dànù látàrí ọlọ́ àṣọ̀dànù. Hello lọ́yà ojú mi máa rówó rọ́mọ lánàá mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé òótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n ní bínú ilé kan bá ń tòrò ọmọ àlebẹ̀ ò tí ì dàgbà o Rọ́díà máa fojú mi rí lánàá yes Rọ́díà second born mi ṣebí second born mi nìwọ náà mọ̀ sí Mariam làkọ́bí Rọ́díà lẹ́lẹ́ǹkejì àbí mo wá fẹ́ ṣàlàyé fún ẹ wípé èmi kọ́ ni mo bí Rọ́díà ṣé ohun tí mo sọ yẹn fọ́nì ni tó fi ń rẹ́rìn lọ́yà listen èmi kọ́ ni mo bí ṣé o mọ̀ pé bí ọmọdé bá kọyún àná àgbà á fìtàn balẹ̀ kò sí ohun tí Rọ́díà ò fi mi wé inú ilé ìtàn lánàá mo wá rí i pé ọmọ àlè ni ó ti dàgbà náà jẹ́ kí n wá sọ ìtàn tí wọ́n náà mọ̀ tó gbọ́ fún ẹ jẹ́ n sọ fún ẹ lẹ́nu sórí Mariam àkọ́bí mi yes ọmọ mi ni nítòótọ́ èmi ni mo bí màmá ẹ̀ wọ́n bí sáyé kò ju oṣù mẹ́ta lọ ni màmá ẹ̀ ṣaláìsí màmá ẹ̀ fayé lẹ̀ lẹ́yìn bí ọdún méjì ni mo fẹ́ màmá Rọ́díà màmá Rọ́díà gbé Rọ́díà wá bá mi ní ìlú ilé mi ni ó bí Rọ́díà tán lèmi àti ẹ̀ pàdé Rọ́díà náà wà bí ọmọ oṣù mẹ́ta but onóhun àtọkọ wọn ti separate ni mo fi ń fẹ́ màmá Rọ́díà o Rọ́díà tó rí bí yes ó yà ẹ́ lẹ́nu Rọ́díà ò ń ṣọmọ mi kò ń ṣọmọ mi kèrè bí ẹ̀dẹ̀ ti júwe ibi tá a máa fokùn sí lọ́rùn ẹ̀ kò sí ohun tí yóò sọ tán fún mi nínú ilé ìlànà ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ ó bú mi ó ṣá mi mo wá rí i pé tí n bá jẹ́ bàbá ẹ̀ biological father ẹ̀ lóòótọ́ kò ní bú mi bẹ́yìn èmi náà wá jẹ́ kí ó kó mọ̀ pé mi ò kí ń ṣe bàbá ẹ̀ o ìyá ẹ̀ gbé wa tọ́ ni mo ní kó lọ bèrè lọ́wọ́ ìyá ẹ̀ dẹ̀ mọ̀ in this case Mariam nìkan lọ́mọ mi ṣòwárí wíìlì mi tí mo ti ṣe ní dọ́gbandọ́gba tẹ́lẹ̀ mú láti change ẹ̀ oh yes wo no mi kì í ṣọ̀rọ̀ bínú ni mo ń sọ òdodo ọ̀rọ̀ ni mo ń sọ fún ẹ lọ́ọ̀yà mo fẹ́ change ẹ̀ no listen mi ò sọ pé mi ò ní fún Rọ́díà nínú ogún mi but kò ní jẹ́ ti bàbá àtọmọ kó má làálàá Mariam ló máa ní almost 90% of my will no Mariam ló máa ní 80% àwọn family à ní 10 màá fún Rọ́díà ní 10 so mo kàn fẹ́ kó take note ni tí n bá ti wá ready màá ṣàlàyé bí mo ṣe kún fẹ́ change will yẹn màá ṣàlàyé fún ẹ gbà mí lọ́wọ́ lọ́ọ̀yà ó ní ṣé mo meaning tí mo ń sọ lọ́ọ̀yà má jà sọ̀rọ̀ òdì síra orí bẹ́ẹ̀dì mo wà yìí mi ò mọ tí náà orí gbó lẹ́nu mi rí ó ká ọtí mọ́ mi lẹ́nu rí orí mi pẹ̀lú wàkíwà rí so ní tí mo ń sọ yìí mo fẹ́ kó mọ̀ pé authentic má yọrẹ lẹ́nu tó bá ráyè lọ́la èmi gan ráyè
mo lè wá bá ẹ lọ́fíìsì látọ̀túnla bàbá ṣe máa ṣe wíìlì yẹn máa jẹ́ kó mọ̀ but n tó ṣẹlẹ̀ ni mo sọ fún yín and that is nothing but the truth. God bless you, lawyer. Ẹ ṣé. ọmọdé bá kọyún àná àgbà fìtàn balẹ̀ náà ni rọ̀díà èmi ló ń bú ṣàkàṣàkàṣàkàṣàkà èmi tí mo tọ́jú ẹ láti kékeré tó mọ̀ tí mi ò jẹ́ kó mà láì pé mi kọ́ ni mo bí ẹ. Má ṣe o. àṣerọ́dẹ ẹ̀sìn yẹ ló wà nípa ikú ẹ̀gbọ́n mi tó fẹ̀mí ẹ̀gbọ́n mi ṣòfò nílé ayé tí rọ́dẹ àti ẹ̀ bá tọ́ ayé wá inú ẹ̀wọ̀n ni wọ́n máa kó tí wọ́n ní sọ nílẹ̀ nílé ayé wọn lẹ́gbọ́n mi tó jẹ́ pé tí wọ́n bá bọ̀ mí sí lẹ́nu olórí ẹ̀mí kò ní sọ̀rọ̀. àlẹ́ àlíkùá ọmọ táwọn wí ó gbé wá fẹ́ wa ni aṣọ ní ń da lérú onígi wọ́rọ́kọ́ tí ń dáná rú. ó wá kà mí lẹ́yìn ọkọ̀ ọba tẹ̀mí jẹ́ ẹ wọ bàbá ẹ bá wọn kánú. ló jà jù láì ta ló tún pè. ẹ má wúrò ẹ lọ. Àǹtí ẹjọ́ àǹtí ẹ má mú lọ ẹ má mú lọ ẹ jẹ́ kí n gba àwọn fámìlì àǹtí ewu ẹ má nọ̀bọ̀ sí abiyamọ lẹ́yìn náà. bàbá ẹ mú mọ̀ mi yẹ jọ́ tó yọ lọ́wọ́. tẹ́sà ṣe ṣẹ́ṣọ̀ lẹ́nu. ṣe mọ́mí. ẹ má nọ̀bọ̀ sí àǹtí ẹ má nọ̀bọ̀ sí tó bá ṣe jí kọ́ àǹtí ṣàánú mi ṣe bá bí ọmọ ni ẹ àbí ọmọ ni yìí ẹ gbà mí ṣe bá bí ọmọ ni ẹ àǹtí ṣe bẹ́ẹ̀ yọ̀ ni ẹ ṣe bá bí ọmọ ni ẹ ṣe bá fẹ̀rẹ̀ ni ẹ yọ tó bí ọmọ bá ẹ dúró fún mi ẹ lè gbé lọ ẹ ṣàánú mi ọ ẹ ṣàánú mi àǹtí obìnrin ni yín àbí ọmọ ni yín ọ ẹ jẹ́ má nà bọ̀ sí ẹ ṣàánú mi. Ta ni mo fẹ́ pè báyìí o ọkọ mi kú kòtò olójú ọkọ tó ṣùgbọ́n tó gbọmọ mi lọ ẹ ṣàánú mi obìnrin dẹ̀ ni wọ́n obìnrin yìí o àbí ọmọdé ní òde bímọ sí ẹ o owó ànàbọ sọmọ tèmi. Mariam tí ẹ sì gbọ́ tèmi ìwọ mo bá sọ̀rọ̀ tí ẹ sì gbọ́ nǹkan tí mo fẹ́ sọ torí Ọlọ́run. ok o mọ̀ kan Mariam kò ń ṣe dandan ni kó o accept nǹkan tí mo bá fẹ́ sọ pé ok òótọ́ ni mò ń sọ kò ń ṣe dandan ni kó o sọ pé yes mo ti dáríjì ẹ bó tí ẹ sì gbọ́ náà kó tiẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ náà bóyá àwa wá sọ pé irọ́ ni mò ń pa o àbó òótọ́ ni o àbó òfẹ́ ní kankan bá mi ṣe mọ́ ni o tí ẹ̀ sì gbọ́ tèmi náà tó yọ lọ. má fọwọ́ kàn mí. èmi náà ni mo wá dẹni tí Mariam sọ pé kí n má fọwọ́ kàn. before nǹkan. Anyway, I'm sorry for all that happened. Gbogbo nǹkan tí mo ṣe ò kì í ṣe fault mi. Fault ta ni? Ọlọ́run àbètí dídì. Kó bá lè dá fún ẹ, kó lè dá fún mi. Kí nǹkan tá a fẹ́ ṣe kó lè wá sí ìmúṣẹ. Òun ló jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe. Ló jẹ́ kó disappoint mi. I didn't disappoint you.
mi ò travel lọ síbi kan all this while I was in Abuja. Pastor mi jẹ́ kó máa yé mi pé tí mo bá nífẹ̀ẹ́ tí mo fẹ́ kí nǹkan tá a fẹ́ ṣe ìgbéyàwó tá a fẹ́ ṣe kó wá sí ìmúṣẹ mo ní láti jìnnà sí ẹ. Pastor. Aláburúkú kan ni mo lá òun ló gbé mi lọ́dọ̀ mi. Lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀túnmọ̀ àlá yẹn fún mi wọ́n jẹ́ kó máa yé mi pé tí mo bá fi ṣe wedding yẹn nǹkan burúkú máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn èmi náà dẹ̀ mo réèyàn tí mo jẹ́ compared to àlá tí mo lá òun ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe mi ò travel out but all this while I was in Abuja. but o fẹ́ kí èmi believe nǹkan tó ń sọ fún mi. nítorí pé tó mo bá ti sọ fún ẹ bí ìgbà tí gbogbo ilé ayé ti gbọ́ ni àwọn tí sorry to say má jẹ́ kí n sọ pé bí àwọn ok jẹ́ kí n lo owó ọ̀dẹ́lẹ̀ pé àwọn èèyàn burúkú tí wọ́n fẹ́ kí nǹkan tí mi àti ẹjọ́ fẹ́ ṣe kó wá sí ìmúṣẹ tí wọ́n fẹ́ kó mèkè nílé ayé tó fẹ́ kó jẹ́ èèyàn nílé ayé wọ́n tún ti gbọ́. o dẹ̀ fẹ́ kí èmi believe ẹ̀. bẹ́ẹ̀ ṣé mo parọ́ fún ẹ rẹ̀ ok tó bá jẹ́ wípé mo fẹ́ sá lọ ni ṣé màá tún ṣe máa wá ẹ èmi ni mo mọ ìwàhálà tí mo ṣe èmi ni mo mọ gbogbo bí tí mo ti wá ẹ dé orí kan tó fẹ́ kí n rí ẹ ló jẹ́ kí n rí ẹ bí mo ṣe rí ẹ yìí sórí nǹkan tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí gbà mí ó máa easy láti ṣe ni adùn ṣe bí ohun tọ́lọ́run lọ́wọ́ sí á wá lé kókó bí nǹkan tí ò mọ̀ kankan pa ẹ̀. ẹ wo yẹn sọ̀rọ̀ ó ga ọ. mo ń sọ̀rọ̀ bí ẹni tẹ́nu ẹ dùn jù. Miriam, I'm so sorry for all that happened. Orí fi ẹ pamọ́ ẹlẹ́dàá bá mi fi ẹ pamọ́ kéwu tó wà lọ́nà. ṣé wọ́n mọ nǹkan tó ṣe fún mi yẹn ṣé wọ́n mọ nǹkan tó ti dá sínú life mi ó mọ̀ pé wọ́n nìkan mo ní mo ní anybody mọ́ náà. Ọlọ́run máa mú ọmọ gbìyàn pamọ́ láti lè fún ewu kọjá kò yẹ I love you so much. nǹkan tó ṣe dùn mí.